orí ìtẹ́ ló bí sí. Kí lorúkọ ọba tó bí Ṣàdíà? Now 1957 tẹ́ ló bí yín. Tó bá yẹ pé máa wọ school give or take 6 years old. Àrírò ẹ̀rí 7 years old. Ọmọ 1957 lẹ pera yín. Ta ní ìyá Wasiu wà láyé, ẹ jẹ́ ká fún wọn ní 100 years old. That means pé 1925 ni wọ́n bí ìyá Wasiu. Kí ni orúkọ ọba tó bí Ṣàdíà sórí ìtẹ́? Ṣàdíà ọmọ Akérédolú ni orí ìtẹ́ ló bí sí. 100 years old. Tá bá yọ kúrò nínú 2025. Ó máa jẹ́ 1925. Ṣé ọba tó bí Ṣàdíà ò lórúkọ ni? Kí lorúkọ ìlú tí wọ́n ti bí Ṣàdíà? Wasiu Ayinde Ọmọgbọ́láhàn. Wọ́n ní tí ṣìgìdì bá fẹ́ tẹ́, a ní kí wọ́n gbé òun lọ sí odò lọ wẹ̀. Àwọn Yorùbá dẹ̀ ní alábòsí á lówó, alábòsí á bímọ, alábòsí á kọ́lé, ṣùgbọ́n àtúbọ̀tán alábòsí kò ní dáa. Tẹ́ parọ́ pé Ansarudeen grammar school ẹ lọ sí Ansarudeen rárá, torí pé kí ni pass common entrance, pé orin nìkan òun ni getaway yín. Mọ bó ṣe ń hùwà láwùjọ, mọ bí wọ́n ṣe ń sọ̀rọ̀. Ẹni tẹ́ bá lọ sọ́dọ̀ obìnrin tó bá bímọ fún yín, ẹ máa bọ́ ṣọ́lẹ̀, ẹ bọ́ bàtálẹ̀ kó wọn àtọmọ ẹ̀. That is a wayward statement. Ẹ̀yin tèmi ẹ wò ó dójú ẹ̀ báyìí o. Balógun Èkó àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti lọ ṣe research lórí ìtàn ìgbésí ayé Wasiu Ayinde àti ìyá rẹ̀ pẹ̀lú bàbá rẹ̀. Ẹ wò ó, ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dópin. Ẹ má gbàgbé, ẹ wo ibi tán kọ subscribe sí yẹn, ẹ kílìkì lórí subscribe button. Ọ̀fẹ́ ni subscription, ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ subscribe button yẹn ní orúkọ Jésù, ẹ ò ní fi gbé ọmọ sin o. Dìbò lẹ́gùn, mo rí yẹn dájú. Labalábá tó dìbò lẹ́gùn, ayé ẹ má dá lẹ́kùn. Láìpẹ́ yìí ó dà lákìsà nínú aṣọ. Ṣẹ̀mọ̀pá kéèké ìyẹn ò ṣe gbé sábíà. Ẹni tó dánrù ẹ̀ wò níjọ́ sí ara mi, níṣe ló jọ́lọ́hùn ìpè ẹ̀yìn ara wa. Lẹ́kṣọ̀ ṣaláhùn ṣe kì í ṣe já o. Lẹ́kṣọ̀ ṣaláhùn ṣe. Mútàkàdá kẹ́mu gègé kẹwàá gbòòrì tó mọgbọ́n dání tèwé tàgbà o. Mọgbọ́n làwọn gbọ́pọ́n ládé ẹwà gbòdù o. Wèsẹ́bọ̀ yìí ti dọba orin. Alhaji King Wasiu Ayinde Ọmọgbọ́láhàn. Wọ́n ní tí ṣìgìdì bá fẹ́ tẹ́, a ní kí wọ́n gbé òun lọ sí odò lọ wẹ̀. Àwọn Yorùbá dẹ̀ ní alábòsí á lówó, alábòsí á bímọ, alábòsí á kọ́lé, ṣùgbọ́n àtúbọ̀tán alábòsí kò ní dáa. Irú yín òun ni Barrister fi kọrin pé kì í gbọ́ kì í gbà, ìbínú oríṣiríṣi, gbogbo ibi tó bá dé ó máa ń fi owó ẹ̀ ó máa fi ń dá wàhálà lẹ̀ ni. Ìdí tí ń ṣe sọ pé ẹ fẹ́ dá wàhálà lẹ̀ lórí ọ̀rọ̀ Àwùjalẹ̀ yìí ni, torí ẹ fẹ́ fi rán oró ni. Kò sí nǹkan tí ẹ fẹ́ fi ṣe, ẹ kò fẹ́ rán oró. Ṣé mọ̀ pé tó bá yẹ pé wọ́n ti gọ̀ fún yín ní sọ̀lọ̀, ọmọ sọ̀lọ̀ lẹ̀ bá máa pera yín lọ́jọ́ ìní o, torí gbájú ẹ̀ tẹ lò fún late Kabiru Adélàjà. Tẹ parọ́ pé Ansarudeen grammar school ẹ lọ sí Ansarudeen rárá, torí pé kí ni pass common entrance class 2 òun dẹ̀ ni ẹ ti kúrò ní school. Ẹ máa ń wu ìwà bí ẹni tó wà autistic, ẹ máa ń wà bí ẹni tó ní autism. Ìdí tó fi jẹ́ pé orin nìkan òun ni getaway yín. Mọ bó ṣe ń hùwà láwùjọ, mọ bí wọ́n ṣe ń sọ̀rọ̀. Ẹni tẹ́ bá lọ sọ́dọ̀ obìnrin tó bá bímọ fún yín, ẹ máa bọ́ ṣọ́lẹ̀, ẹ bọ́ bàtálẹ̀ kó wọn àtọmọ ẹ̀. That is a wayward statement. Irresponsible person ló máa ń wo irú wà yẹn. Ẹ bọ́ bàtálẹ̀ sọ́dọ̀ obìnrin yẹn kó wọn àtọmọ ẹ̀. Ẹ ń disgrace àwọn ọmọ yín káàkiri. Ṣé láwọn tí wọ́n máa ń bá yín sọ̀rọ̀ orí wọn ò pé? Àwọn tó jókòó tì yín tẹ́ ẹ̀ sọ pé Ṣàdíà ọmọ orí ìtẹ́ ni. Ọmọ 1957 lẹ pera yín. Ta ní ìyá Wasiu wà láyé, ẹ jẹ́ ká fún wọn ní 100 years old. That means pé 1925 ni wọ́n bí ìyá Wasiu. Kí ni orúkọ ọba tó bí Ṣàdíà sórí ìtẹ́? Ṣàdíà ọmọ Akérédolú ni orí ìtẹ́ ló bí sí. 100 years old. Tá bá yọ kúrò nínú 2025. Ó máa jẹ́ 1925. Ṣé ọba tó bí Ṣàdíà ò lórúkọ ni? Kí lorúkọ ìlú tí wọ́n ti bí Ṣàdíà?
ṣé Ìlúpéjú Èkìtì ló ń jẹ́ ní 1925 torí àwọn tẹ máa ń bá sọ̀rọ̀ wọn lè béèrè question ní ọwọ́ yín orí ìtẹ́lọ́bí sí kí lorúkọ ọba tó bí Ṣàdíà. Now 1957 tẹ́lọ́bí yín tó bá yẹ pé máa wọ school give or take 6 years old àrírú ẹ̀rí 7 years old, so ẹ jẹ́ ká sọ pé by 1964 ẹ ti wọ primary school. Tẹ́ bá lò 6 years kún 1964 yẹn ó mì pé by 1970 ó yẹ kẹ́ ti wọ secondary school, ṣùgbọ́n wọ́n ní ẹ fail common entrance, so kò sí school kankan tó ready láti gbà yín. Segegre ò lè gbà yín, Methodist ò lè gbà yín, àwọn better school bíi St. Finbar's College, Baptist Academy, Èkó Boys High School kò sí ètò lè gbà yín torí nígbà yẹn wọ́n máa ti ń kọ́ school tẹ́ máa lọ tẹ́ bá parí common entrance. Àwọn unapproved school náà bíi àwọn Lateco, àwọn Westco, St. Timothy àti Niger Peco tẹ́ ń pè ní Niger Paco nígbà yẹn kò sí kankan tó lè gbà yín níbi tẹ́ fẹ́ lìdè. Ìdí tí màmá yín ṣe mú yín lọ sí Ìjẹ̀bú Ìṣíwọ̀ nìyẹn, tẹ́ lọ bẹ̀rẹ̀ class 1 pẹ̀lú wọn ní Ansarudeen High School Ìjẹ̀bú Ìṣíwọ̀. 1972 ni wọ́n dá Ansarudeen High School sílẹ̀, so by 74 lẹ wọlé ní class 1. Class 2 September tó gbọ́lúdé lọ́mọ́ lẹ fi di ẹni tí ó wà ní ẹ̀yìn Dr. Sikiru Ayinde Barrister dẹ̀ sọ wọ́n ní whisky làwọn máa ń pè yín, ṣẹ́mẹ́ni tó ń pè whisky ajá ẹni tó ń jẹ́ whisky nìyẹn. So Barrister tó ń sọ pé ọmọ òun ni yín, ṣé 9 years ni Barrister gbà lọ́wọ́ yín ni, because at the time tẹ́ bá kúrò ní school from calculation ọmọ tó bí 1957 age 17 lẹ kúrò ní class 2 nìyẹn o. Ṣé class 2 17 years old tó yẹ kó ti máa ṣe tán ló máa kúrò ní school ní class 2? ẹ lọ rò dáadáa torí àwọn tẹjọ gbé ní Dùmágbò lọ́ọ̀kan NEPA níbi ilé àwọn alàgbé mo ti bá wọn sọ̀rọ̀ o. Àwọn tẹjọ gbé àǹtí Ìyábọ̀ tí màmá wọn ta bèbí ní Dolúwo mo ti bá gbogbo wọn sọ̀rọ̀ o. Wọ́n ní ọkọ màmá yín bàbá òyìnbó òun ló wá láti Ìjẹ̀bú Òde pé ọ̀dọ̀ wọn ní gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú tó bá wá sẹ́kọ̀ọ́ máa ń wà, bóyá ibẹ̀lẹ̀ ti pick orúkọ Anífowóṣe tẹ̀tílé pé bàbá yẹn ló bí yín torí mi ò fẹ́ assume pé ẹ mọ̀ bàbá yín. Ọkọ Ṣàdíà ìyá Wasiu ló wá láti Ìjẹ̀bú tí wọ́n ń gbé lẹ́gbẹ̀ẹ́ ilé àwọn alàgbé, so ilé yín ní Dùmágbò lọ́ọ̀kan NEPA tọ́lẹ̀ ń gbé wọ́n ní gbogbo bẹ̀ lẹ́dàrú àsọmọ́ yíkéré wọ́n lè tẹ̀lé Lékan ọmọ Dàrúṣà lọ sí Dolúwo. Kí lẹ ṣe ń bẹ̀? Wọ́n ní obìnrin 4 ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ mú láàrin sákù yẹn tẹ fún lóyún. Ẹ fẹ́ Síkírá, ẹ fẹ́ Bọ́láńlé àbúrò Tọ̀yọ́bọ̀, ẹ fẹ́ Káúsárà, ẹ fẹ́ Ṣaléwá. Kí lẹ tún wá ṣe? Ẹ tún padà lọ mú Fẹ́tíà ọmọ Máṣà tó yẹ pé wọn àti Síkírá ọmọ ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n, obìnrin 5 lẹ́yìn nìkan fún lóyún nínú sákù kan náà. Ṣérú yín ló yẹ kó mú kó fi jẹ ọba? Aláàjì ẹ ní ìwà ọmọlúàbí ní ara, gbogbo nǹkan tó surround yín fraud ni. Ẹ sọ pé yín àtàwọn Chancellor Pélewúrà ẹjọ́ ṣiṣẹ́, certificate wo lẹ fi ṣiṣẹ́? Torí ìgbà tí Dr. Wahab Dosunmu tí wọ́n mú gbogbo àwọn ọmọ Èkó tó fún wọn ṣẹ́ wọn ò lè fún yín torí pé ẹ ní certificate, orin ilẹ̀ ń kọ́ kiri. Wọ́n ní ìgbà tí ẹ lọ sí Ìṣíwọ̀ àwọn Olúkẹ́yìndé tẹgbé ní ọ̀dọ̀ wọn wọ́n lẹ́ẹ̀kí lọ class pé ìlú lẹ máa ń lù, kọ́lọ́ ń fọrùn kẹ Olúkẹ́yìndé. Mo ti ṣe research yín dáadáa o, ẹ lè jẹ Àwùjalẹ̀. Wọ́n ní ilé tó bá ń gbòòrò ọmọ àlénú ilé yẹn ò tí dàgbà ni. Wọ́n lẹ ti gbé wọn lọ court, wọn ò tí ìjọba, wọn ò tí select ẹni tó máa jọba, ẹ̀yin tí ń gbé wọn lọ sí court. Ṣé àpẹẹrẹ dáadáa nìyẹn? Ẹ fẹ́ tú ìlú torí pé kò ń ṣèlú yín. Aláàjì ẹ má dá wàhálà alẹ́ o, mo ń sọ fún yín ẹ má dá wàhálà alẹ́ o, torí wọ́n ní tí ṣìgìdì bá fẹ́ tẹ́ á ní kí wọ́n gbé òun lọ sí odò lọ wẹ̀. Ẹ kì í ṣe ọmọ Ìjẹ̀bú, ẹ tọmọ wọn bẹ̀, wọ́n ti bọ́ta, wọ́n ti denounce yín, wọ́n láwọn ò mọ̀ yín. Ẹ tọ́ka sí ilé tó ti bí yín, ẹ yé parabulate kẹ́ yé máa sọ jákujàku àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ. Kí ló dé tẹ́ ṣe lè débẹ̀? Wọ́n lè ń kọ lẹ́tà, kí ló dé tí ẹ ṣe lè lọ sí ibẹ̀?
àwọn àfà tẹ̀yìn ibú pé wọ́n wá ganu sílé bàbá yín àwọn èèyàn ò mọ̀ yín dáadáa ni pé nǹkan tẹ́ bá ti fẹ́ ṣe ẹ máa ti ń plan ẹ̀ ni kí ló dé táwọn aláàfà tó ṣe máa lọ sílé bàbá yín ṣé màmá bàbá yín ló kú ni ṣebí ìyá Wasiu ló kú ilé ọmọ olókùú ṣáà lọ máa wá but ẹ̀ ń dọ́gbọ́n rẹ́gísítà fìdípọ̀tẹ̀ àwọn àfà wọn lọ sílé bàbá mi ní fìdípọ̀tẹ̀ kí ló ṣe ilé mi ni wọ́n wá ganu sí ṣé ìyá bàbá yín ló kú tó ṣe máa lọ lé bàbá ìyá ọ̀dọ̀ bàbá yín ni ṣebí ìyá yín ló kú ilé títí yín lọ́mọ wá but tó pẹ́ fẹ́ rẹ́gísítà fìdípọ̀tẹ̀ yẹn lẹ́ṣẹ̀ fi àwọn àfà lẹ́ṣẹ̀ fi pa ṣe rí pé ìyá ẹ̀ ń jẹ yín ẹ̀ dẹ̀ máa ṣe kí ni ẹ̀ máa tẹ́. gbọ̀ngbọ̀n yín. àkọ́kọ́ mo láì submission yín Yorùbá máa ń sọ pé ẹni bá sọ̀rọ̀ òun ló fẹ́ mọ̀ díẹ̀ ṣé wọ́n pẹ́ ní fìdípọ̀tẹ̀ ni Wasiu ti wá ṣé a ní fowó ṣe wà ní fìdípọ̀tẹ̀. ẹ máa gbọ́. ẹni sùúrù yes or no mi ò gbọ́ kankan ẹni sùúrù yes or no. máa dàrú lọ̀rọ̀ yes or no. ṣé ẹ̀ ń jẹ́ ìsìn tí mo sọ sí. ok ẹ jẹ́ àgbàgbé yẹn. ìgbà tó jẹ́ òtún bá fìdípọ̀tẹ̀ ẹ̀ sọ pé kò ní. ẹni sùúrù mo ti gbọ́ yín second question rí. òun náà ṣẹ́rí anything téèyàn bá ń sọ ẹja máa bẹ̀rù. mo ti gbọ́ yín bí ò bá yẹ argue second question mi mo fẹ́ béèrè kẹ́lí answer together. ó ti kọjọ túpa kó tó jẹ. ok mo ti gbọ́ yín àti gbọ́ yín Mr. Easy second question rí ẹni sùúrù. Mr. Easy. ẹ̀yin tèmi ẹ wò eléyìí mà tún gbẹnu tán àwọn kan ti jáde báyìí o wọ́n ní Wasiu Ayinde kì í ṣe ọmọ Ìjẹ̀bú rárá o wípé tó bá jẹ́ pé ọmọ Ìjẹ̀bú ni ó dáa tí wọ́n bá mọlé bàbá rẹ̀ níjẹ̀bú ó yẹ kí bàbá rẹ̀ ní àbúrò àbí ẹ̀gbọ́n wọ́n ní kí Wasiu Ayinde kó fi lé àwọn àbúrò bàbá rẹ̀ ilé ẹ̀gbọ́n bàbá rẹ̀ àbí àwọn ẹbí bàbá rẹ̀ nílùú Ìjẹ̀bú wípé kó wá fi hàn báyìí o ẹ wò kó má jẹ́ pé ẹnu tèmi lẹ ti gbọ́ ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé òpin ẹ má gbàgbé ẹ bá mi subscribe sí YouTube channel mi ọ̀fẹ́ ní subscription ọwọ́ tẹ fi ń tẹ subscribe yìí ní orúkọ Jésù ẹ ò ní fi gbọ́mọ sí o. ní ó jẹ́ Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ ìgbà tó jẹ́ Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ ló ṣẹ̀bọ̀ á jẹ olórí ọmọba but ká fi olórí bá wà lálẹ́ because kò ń ṣe tọ́ọ̀nù Fìdípọ̀tẹ̀ láti jẹ olórí ọmọọba tọ́ọ̀nù àwọn Fùsẹ̀gbùà ní ìbọ̀dẹ̀ ẹni tó gbẹ́sẹ̀ tó jẹ́ Fùsẹ̀gbùà Ọ̀túnba Ṣùgbọ́n Balógun is a Fùsẹ̀gbùà from that royal clan. Okay, mo fẹ́ bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ yẹn. ẹni tó máa jẹ́ olórí ọmọọba òun náà ló máa ibi tó ti máa jẹ́ olórí ọmọọba ibẹ̀ náà ni ọba máa wá kàn lé. Second question mi ò rí. tí Fùsẹ̀gbùà bá jẹ́ olórí ọmọọba ń sìn tí Fùsẹ̀gbùà bá jọba ń sìn àwọn yẹn ló máa wá jẹ́ olórí ọmọọba. ẹ má wọrí ẹ fún wa léèyàn márùn tó ti jẹ́ olórí ọmọọba sẹ́yìn yẹn fún wa lórúkọ wọn. mo ní láti fún yín lórúkọ èèyàn márùn. ok àti gbọ́ yìí second question mi ò rí. ẹni sùn Mr. Easy. I'm just trying to be correct, politically correct. This is my second question. That's not the way to do things. This is my second correct. ìtọ́jú ní aṣọ politically. ọ̀tẹ̀ tẹ́ ń gbélé ẹ máa gbọ́ ọ̀tẹ̀ tẹ́ ń gbélé yìí ọ̀tẹ̀ yẹn. ẹ má bínú dáa ọmọlúwo lẹ́yìn ọmọlúwo ní ìlà ọmọlúwo ní. èmi Ọ̀yọ́ lèmi. Ọ̀yọ́ ní nínú Aláàfin àti Ọ̀yọ́ ta lẹ̀gbọ́n náà méjèèjì. Ọ̀dọ̀fin Aláàfin Ọ̀yọ́. nínú Aláàfin àti Ọ̀dọ̀fin Aláàfin ibi kan fún Ọ̀dọ̀fin Aláàfin. ẹ jẹ́ n béèrè second question mi Sister Maureen kébi tó dákẹ́ brother mi Mr. Easy this is my second question. ọlábísọ́lá ẹni sùn ẹ bá waste question yìí náà wọ́n ti dáhùn kan tí mo bí wọ́n nínú Aláàfin àtọ̀ níta lẹ̀gbọ́n. ẹ kúrò bí ìlú apẹ́tì ẹ ń bá àwọn tó bá wà pẹ́. ẹ ti yọjú ní ẹ bá yọjú lò nílùú. wọ́n ti jù béèrè fún yóò jẹ. ẹ yọjú lò nílùú. èèyàn tó jẹ olórí ilé kan ó jẹ olórí Fìdípọ̀tẹ̀. ikọ́ tá a bèrè kọ́lẹ̀ dáhùn. ẹ gbọ́dọ̀ tó ń gbà yẹn nísìnyí wá ń jáde pé òun tó mọ̀ jẹ. ẹ lọ sọ fún pé kò lè jẹ́ adífọwọ́sí ò lè jáwùjalè. ìyá ọba ẹjọ ní sùúrù náà. second question mi ò rí aṣáájú ẹni sùúrù aṣáájú ẹ má go too far aṣáájú ẹ má go too far Mr. Easy. Mr. Easy, my second question is this. My second question. Misola, ẹ má ti waste question yóò máa dùn mí o. ẹ jẹ́ n waste ẹ jẹ́ kọ́ dá wa lóhùn ilé nínú Aláàfin àtọ̀ níta lẹ̀gbọ́n question tó simple ní káwọn náà sáré fi lé wọn ṣeré. ṣé topic tá à ń sọ nìyẹn. inú ẹ̀yẹ kọ́ dá wa lóhùn torí ẹ̀ tó mọ̀ bẹ́ẹ̀ jẹ́ kí sọmọ Ìjẹ̀bú náà.
topic tá à ń sọ mo ò ní láti jọ ọmọ Ìjẹ̀bú program nígbà táwọn ọmọ Ìjẹ̀bú sọ̀rọ̀ tẹ̀yìn àtọwọ́ ọmọ Yorùbá ni mí ọmọ Yorùbá òun ni mí ẹ lè sọ pé yíyan kan òun ṣe ọmọ yín ó jẹ́ ọ̀túnba ilé yẹn onílólórí ọba ó jẹ́ ọ̀túnba ilé onílólórí ọba kábólórí ọmọ balẹ̀. ẹ jẹ́ ìbéèrè question Mr. Easy ẹni sùúrù kò fàjà ẹni sùúrù Mr. Easy ẹ take care easy kò fàjà ẹni sùúrù this is my second question kí ni family tí wọ́n ní ìdílé ọba mi àti wá kí ló kàn wọ́n. Good. This is my question. Gbogbo àgbà la wà lẹ́nẹ̀ àdẹ̀gbọ́n kọ̀tẹ̀ sọ. Wasiu no fit pọ̀ tọ̀nù ti wá. Which is any fowó ṣe. Okay, ẹ mention Shelley mention kọ̀sẹ̀. Ẹni sùúrù. Like you now, I don't know what your son is. You can belong to a royal family. It doesn't matter pé orúkọ bàbá yìí ẹ ti jẹ́ branch of that family. Ẹni sùúrù sà. Murder case tó wà lọ́rùn Aláàfin Ọ̀yọ́ níbo lẹ́yìn ọjọ́ ẹ̀sìn. Wọ́n ti rí yanjú. Ẹ máa gbọ́. Ẹ jẹ́ n béèrè question mi náà. Mr. Easy, ẹni sùúrù ẹ answer question sir. Ẹ má bínú sir. You understand? Ẹ má fi ọ̀rọ̀ ẹ má fi ṣe àpárá ọ̀rọ̀ àpárá kọ́lá. Ẹni sùúrù sir, ẹ jẹ́ n sá pẹ̀lú question mi. That we all can learn. Mr. Easy, this is my last question sir. Ẹni sùúrù sir. Ṣé ẹ mọ orúkọ family orúkọ same family tó ń joyè ní ìdílé yẹn? So possible, this is my question sir. So possible kẹ́ni Fìdípọ̀tẹ̀ kó jẹ́ ànífowó ṣe ìwọ náà ló tún jẹ́ Adésànyà so possible kó jẹ́ two name from different royal home. in tó sọ according to him tó sọ ní ẹ̀ka. ẹ gbàgbé according to him ẹni sùúrù sà ẹni sùúrù náà. ẹ ti bèrè question lọ́wọ́ mi do you want to probate and debate at the same time? You ask me a question let me respond to you. Why are you people like this? Adébániró said it's possible. We die here fast lẹ́ bá sọ̀rọ̀ o ẹ múra dáadáa o we die here fast ni ẹ bá sọ̀rọ̀ o. You have already asked me a question. Yes, sir. Let me answer to your question. Yes, sir. His father's mother, ìyá bàbá ẹ̀, is this Fusegua. That's what he said. Okay. Ṣé wọ́n bèrè kíní kan lọ́wọ́ yìí sà? Tẹ bá sọ bẹ́ẹ̀, ṣé possible mi ò mórúkọ yìí o? Kẹ máa jẹ́ ànífowó ṣe kẹ́ tí wàá lọ fi Adésànyà ànífowó ṣe sí orúkọ sọ́ni mi together. Èmi ò rí gbogbo yẹn, èmi ò rí ibi tó ti sọ fún òun. Kò lọ Adésànyà fún rẹ̀. Oh, he did is on the right top. Tó wà lórí ẹ lọ́wọ́. Ẹ sà, tẹ́ bá mọ̀ kan, ẹ kì í ti fà tí sà náà. No. It was signed. Everybody knows he's ànífowó ṣe. Mo ti sọ fún yín lẹ́kọ̀ọ́. It was signed. Ànífowó ṣe Adésànyà ló bá sọ̀rọ̀. Òun ló we die here fast lẹ́ bá sọ̀rọ̀. Ẹni tí ò mọ̀ yẹn. Ṣé bá wọn sọ yìí dé? Adésànyà as well and he signed the letter. Ìyá bàbá òun ó ní ìyá tó bí bàbá òun. Ẹni ìyẹn kọ́ là ń sọ Easy ìyẹn kọ́ là ń sọ ẹni sùúrù. Tó bá jẹ́ ìyá bàbá ẹ̀ jẹ́ family Easy can you bear Adésànyà and also bear Anífowóṣe at the same time láì ṣe obìnrin. Tọ́lá ẹ jẹ́ ìròyìn lọ́wọ́ ọba àtà ló bí bàbá Wasiu ọ̀rọ̀ ti parí ọba àtà ló bí. Anyway, that's just my submission. Gbogbo wa ò lè sùn. Okay, Sister Maureen, ẹ jọ̀ọ́ nǹkan tẹ̀mí ṣe wá sókè. I just want to quickly say this. Okay, ma, Sister Yola, go ahead. Ma. Nígbà tí mo fẹ́ ká clarify ni pé Wasiu kì í ṣe ọmọ Ìjẹ̀bú yẹn kò sí èmi ò rò pé òótọ́ wà nù yẹn. Mo fẹ́ sọ nǹkan tó ṣẹlẹ̀ fún yín ní 19 tẹ́nì yìí ṣì wà níbí. Ẹ ní láìkẹ́ even kó má jọmọ bẹ̀ ó ti claim bẹ̀ wọ́n dẹ̀ ti accept ẹ̀. Kó má jọmọ bẹ̀. Tẹ́ ẹ bá accept ẹ̀ nífẹ̀ẹ́ jọ lórí ọmọ ọba so wọ́n ti accept ẹ̀. Ṣe kálẹ̀ náà àtàwùjá lẹ fún gbà. Nínú olùfà wọn ni pé ẹrú níjọba kọ́mọ tó jẹ kí lẹ́ ń sọ yìí. Ẹrú níjọba kọ́mọ tó jẹ. Bákan mi fẹ́ sọ fún yín Sister Maureen. Nǹkan tí mo fẹ́ sọ ni wípé ṣáà kí nígbà tí mo fi show interest lẹ́ẹ̀kan wípé bóyá controversy nípa bóyá ọmọ Ìjẹ̀bú àbí kò ń ṣe ọmọ Ìjẹ̀bú from a place of nǹkan tí èmi mọ̀ ní 1991 ṣẹ́rí mo wà privy láti mọ information wípé ìgbà tí Wasiu fún Adéọlá Kújọrẹ̀ lóyún tó bí Yomade ṣẹ́rí bàbá Adéọlá yẹn ọmọ Ìjẹ̀bú tó yẹ pé ó fẹ́ lè jẹ́ pé bóyá wọ́n jọba ní side ọ̀dọ̀ wọn but mi ò ní impact yẹn nígbà tí Adéọlá lóyún ó wà ní school nígbà yẹn poli kan ní bóyá mímọ̀ bóyá ó ṣàwà ní poli nígbà yẹn bàbá yẹn wá wò wípé ọmọ òun fẹ́ mọ ẹni tó lóyún fún even though he didn't like the fact that kó wà ní school ó gboyún nígbà tó máa dé Jẹ̀bú ó kọ́kọ́ find out pé Wasiu ní number 2 okay ibo ni ilé wọn ó wá lọ ṣe wọ́n wá lọ ṣe ìwádìí yẹn wọ́n wá ní pé bàbá ẹ̀ pé ọmọ Ìjẹ̀bú ni ọmọ Ìjẹ̀bú Òde pé ata ni bàbá ẹ̀ ń lọ kódà àfin ni bàbá Wasiu. Wàhálà dé o.
pé kò kí sọ ọmọ Ìjẹ̀bú yẹn kọ́kọ́ gbàgbé nǹkan tẹ́mi kọ́ fẹ́ mọ̀ ní tí mo kọ́ fẹ́ fàyọ̀ ni pé Wasiu lè wà láti dé tó yẹ pé wọn. ẹ lè yé èdè ẹ lè má láì jẹ kò sí ẹni yóò sọ̀rọ̀ HID o ṣáà tó fẹ́ wọ̀ ẹ́ Àbínà ni bàbá ẹ̀. Ayọ̀lá ẹ pè ní bọ́ọ̀fù Àbínà ni wọ́n pe bàbá Wasiu nígbà tó lọ ṣèwádìí yẹn nípa pé tani Bíọ́lá tẹ̀fẹ́fẹ́ pé ó ṣàǹké gbà yẹn pé òun fẹ́ Wasiu bàbá ẹ̀ kọ́kọ́ yarí pé ọmọ alágbe ókè nígbà tó ọmọ ẹ̀dẹ̀ ṣe ń tẹnu mọ́ ọ́n ní ẹ̀tẹ̀já ká lọ wá di ilé ẹ̀ ní Ìjẹ̀bú Òde nígbà pé Ìjẹ̀bú Òde náà làwọn Adéọlá ti wá ní àwọn kújọ rẹ̀ ní Ìjẹ̀bú Òde so nígbà tó wá lọ ṣèwádìí yẹn ni bàbá yẹn wá ṣèwádìí wọn wá ní pé bàbá ẹ̀ pé lóòótọ́ ni ọmọ Ìjẹ̀bú Òde ni o ọkọ tí mo ṣe mọ̀ wípé bóyá bàbá yẹn ò ṣe faramọ́ pé kó wá fẹ́ Sister Ayọ̀lá ṣọmọ Ìjẹ̀bú ni. bẹ́ẹ̀ mi ò mọ ibi tó ṣe bàbá ẹ̀ bọ́n tẹ́mi mo fẹ́ fàyọ̀ nípa tó bá jẹ́ pé ọmọ ìdílé ọba ni Wasiu bàbá yẹn ò ní sọ pé kọ́mọ yẹn má fẹ́ wá sí tó lọ ṣe finding gílíngà. Sister Ayọ̀lá ẹni sùúrù ṣé mo lè gbé question kan lọ ṣọmọ Ìjẹ̀bú ni. èmi ò kí n ṣọmọ Ìjẹ̀bú kan sọ fún ife I was free to that information. mo fẹ́ bèrè kíní kan báyìí ẹni tó bá lè tọ́ka sílé bàbá Wasiu gangan Ìjẹ̀bú Òde kó jáde síta. ẹ̀bọ̀ ṣàpẹ́kọ̀ ti ṣẹlẹ̀ 1989 ṣàpẹ́kọ̀ ti ṣẹlẹ̀ 1989 ṣẹ́rí nǹkan tẹ́mi fẹ́ mọ̀ ni pé ṣẹ́rí bàbá Wasiu ó dàbẹ̀ ni pé kò lórúkọ níjẹ̀bú bàbá Wasiu gangan kò lórúkọ wọ́n nígbà tí Wasiu ń dàgbà ó ṣe fún àwọn tó lórúkọ ó dẹ̀ lápáláwọ̀ kan. ta ló sọ bẹ́ẹ̀ fún ìyá Sister Ayọ̀lá ìyá ẹ̀ ti lówó lọ́wọ́ o ìyá ẹ̀ ń taṣọ náà. àní nígbà yẹn way back then nígbà tí mo sọ yìí Wasiu ò lówó tó nísìn I'm talking of 89 99. àmì ìlè dáhùn yẹn lórí tèmi kọ́ lọ wá di ìdílé wọn mi ìlè dáhùn yẹn torí pé kò ìyẹn Wasiu kò jẹ́ kẹ́yìn ọmọ ọgbà tí bàbá ẹ̀ torí pé bàbá ẹ̀ dàbẹ̀ pé kò lórúkọ ẹ mọ̀ ẹ gbọ́dọ̀ tó sọ ni wọ́n ní bàbá ẹ̀ wọ́n ló ń lo ata tó ó lè má jẹ́ nǹkan tó fẹ́ fi wọ́n. kí ló tẹ̀ mọ́tò tó kú. Sister Ayọ̀lá gbọ́n nǹkan tí mo sọ yìí àní kò sí mi ní láti mọ̀ ó nígbà tí ẹni tó lóyún fún Wasiu ọmọ tá à ń sọ yìí sí ọmọ ẹ̀ ti dàgbà ó ti bímọ Sister Ayọ̀lá ẹ jẹ́ n sọ fún yín ẹni sùn sister mi ẹ jẹ́ n sọ fún yín ní 1997 ní Ọ̀rúnfẹ́ Adéfisùn ilé tí Wasiu ra kèké fún yẹ tó parí àmọ́ ibi tó wà àwọn tó bá jọmọ jẹmọ àmọ́ ibi tí ilé yẹn wà níwájú ilé Aláwìyé ẹgbẹ́ Ọ̀rúnfẹ́ hotel tí bàbá Wasiu bá wà àmọ́ ilé ẹ̀ even tí bàbá ò bá lówó èmi sọ 1997 mo ti mọ ilé yẹn o. a máa ma wọn tó wà ní bàbá ìjọba bọ́ọ̀lù lórí. sẹ́mi pé bàtí wọ́n lọ ṣe fàájì ó ṣeé ṣe kí bàbá ìjọba máa sì láyé nígbà tí wọ́n ṣe fàájì. ẹni sùn sísá mi even àwọn mi ò sọ pé bàbá ẹ̀ wà láyé àti kò sí wà láyé kọ́kọ́ tí mo fẹ́ establish ní tèmi fi wá sókè ní ẹ má dìbò tẹ̀ ikọ̀ ọmọ Ìjẹ̀bú Òde ni Wasiu. ikọ̀ tẹ̀ fẹ́ ká mọ̀ nípa àfin ni bàbá. pé bóyá wá tọ́ sí oyè yẹn mi wá mọ̀ o. question mi rè kó tí a ṣe mọ àǹtí bàbá Wasiu àbí ọ̀nkù bàbá Wasiu kan ṣé bàbá ẹ̀ já látọjú ọ̀run. mo ti ṣàlàyé fún yín. ẹ jẹ́ kí n tún wá sọ nǹkan fún yín. ṣé rí tó bá jẹ́ wípé nǹkan tèmi kàn mọ̀ wípé ó ṣeé ṣe kó possible ní pé ó lè má jẹ́ ọmọ tó ń joyè nídìílé wọn ni Wasiu. ọ̀rọ̀ yẹn máa ń sọ you're not getting the question. ẹni sùúrù aṣọ àjẹjẹ fún 1 minute this is it ibi tí mọ̀ sí ṣe wà ṣé mọ̀ náà àbúrò mọ̀ náà ẹ̀gbọ́n àwọn èèyàn ní mọ̀ family mọ̀ sí so ta ni family bàbá Wasiu Ìjẹ̀bú amọ́ra wa. èmi ò mọ̀. gbogbo àwọn àfin tẹ bá ti ní family bàbá Wasiu. Ìjẹ̀bú amọ́ra wa Ìjẹ̀bú Òde. ẹ̀kọ́ tí kò bẹ̀ẹ́ sọ ni pé kẹ́ má dispute pé ọmọ Ìjẹ̀bú Òde ni Wasiu torí àwọn tó láǹfààní láti sọ pé àwọn fẹ́ lọ wádìí pedigree ẹ̀ pé tá ti ọmọ ta ni níjẹ̀bú wọ́n rí àrídájú ẹ̀ pé lóòótọ́ ọmọ Ìjẹ̀bú Òde ni o kódà bàbá àfihàn ata ló lọ yẹn tó kọ fẹ́ sọ. ẹ má dá ọlá lóhùn ṣe pé ọlá ló gbẹ̀yìn. Mr. Ọlá ẹ má fi sentiment sí ẹ má fi sentiment sí Wasiu lè má ní ìwà tó máa fi support orí oyè yẹn ìjọba tí ọmọ Ìjẹ̀bú ni ẹ gbàgbé ọmọ Ìjẹ̀bú sísítà mi ẹ jọ mo bá lẹ́nu wọn nígbà tí èmi wá sórí mo fi owó àtọmọ mo fi dín in lẹ́nu ṣẹ́rí Alhaji Wasiu Ayinde ó lè má qualify by his own attitude and everything and I'm not really rooting for him. I think he's a better musician than even kó tẹ̀ jẹ́ kó tọ́ sí gan ó yẹ kó decline because he's better at being a musician than being a musician. ṣé ẹni tí ò lè tó ilé ṣó lè tó. So òun náà là ń sọ fẹ́ ó better kó wà lórí ọwọ́ ẹ̀ as a musician than pé òun fẹ́ jọba but ẹ má jẹ́ ká denigrate ẹ̀ láti sọ pé òun ṣe ọmọ Ìjẹ̀bú tó lòun jẹ́. And the reason sọmọ àwọn náà. Mr. Isi ṣe ewo ní ìlú yìí. Ìjà ló dé lórí tòwé. Ṣẹ́rí ẹjẹ́ sọ ọkùnrin. Just like báwo ọmọ Èkó ṣe sọ pé Aṣíwájú Tinubu kò ń ṣọmọ àwọn náà nìyẹn. Yes, ma jẹ́ àlẹ́ ìṣọmọ Èkó náà. Ẹ má jẹ́ àlẹ́ ọjọ́ ilé ìwé ìjọba. There are different ways.
ọmọ wà ọmọ àtọ̀bí wà ọmọ àfẹnubí wà ọmọ àgbàpọ̀ wà. Ìsáyìí ìjọbẹ́lẹ̀ wá látọ̀yọ́. Yes. Ẹ bá mi wọ́n béèrè question kan sí wọ́n ní níjẹ̀bú yẹn pé àwọn wo ni ẹ̀gbọ́n bàbá ẹ̀, àwọn wo ni àbúrò bàbá ẹ̀, àwọn wo ni àwọn ẹbí wọn. Ẹ̀gbọ́n àwọn pípù yìí ní lineage méje tó bá jẹ́ ìdúró ibi tẹ́mi ti wá ń sìn kò ṣòro láti mọ àwọn tó bí mi. Àwọn tó bí wa wọ́n á mọ̀. Àbòsí ni gbogbo kí nígbà tẹ̀ ń sọ̀rọ̀ yìí kò yẹ ká máa sọ. Ó pọ́sibú kọ́ máa ránṣà sí nǹkan tẹ́ béèrè nígbà tá a ti bí wọ́n bí ta lẹ̀gbọ́n nínú Ọ̀ọ̀ni àtàláàfin tí wọ́n ti ránṣà fún wa ọmọ ránṣà yìí tẹ́ béèrè yẹn níbo náà ti fẹ́ rí. Ẹ máa gbọ́ ẹ má jà deflect issue tó wà nílẹ̀. My own argument is kò ń sọmọ kìíní. It is totally wrong for the family. Wọ́n jẹ́ family yìí ló ti wá. Tó bá jẹ́ pé wá jáde tẹ́ ẹ wá sọ pé ọmọ àlè yìí máa gbé wọn lọ court. Mr. Easy you don be sentimental. Kí lẹ̀ ń wọ̀ ń gbà yẹn tó jẹ́ Ọ̀túnba Fìdípọ̀tẹ̀. Honestly, I've been saying it. Ẹni sùúrù. Mo ti sọ látàárọ̀ mo ní kí lẹ̀ wò. Anybody ló lè fún ní ẹni òfin Nàìjíríà. Anybody ló lè gba ẹni òfin. Sister Maureen, this is it. Bàbá Ìjẹ̀bú tó lọ jólè nílé Ifẹ̀. Ṣé ọmọ Ifẹ̀ ni? Kò jẹ́ olórí ọmọba. Ó jẹ́ olórí ọmọba. Ẹni sùúrù. Easy. Oyè tó jẹ ẹ máa gbọ́ Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ kò jẹ́ Ọ̀túnba Ọ̀túnba oyè tó fi dá lọ́lá ìyẹn kọ́ là ń sọ. Ó jẹ́ Ọ̀túnba ilé wọn ó dẹ̀ kọ́ ilé yẹn gbà yẹn ó dẹ̀ kọ́ síbẹ̀. Ẹni sùúrù easy ó mọ̀ ipò ọmọ fans Wasiu ni láìkí Wasiu tó mi. Mo bá fẹ́ bẹ̀rẹ̀ question kan lọ́wọ́. I don't even listen to his music. Okay, mo bá fẹ́ bẹ̀rẹ̀ question. Wọ́n ní àwọn tí ẹ jẹ́ bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ yín. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ yín. Àwọn Ìjẹ̀bú yìí wọ́n sọ̀rọ̀. Then that is okay. Easy. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ yín. Maureen nítorí owó kò sóyè tọ́ba kan ò lè gbélé. Tẹ́lá sọ́pọ̀ tó bá fi MC Ehodoma Mr. Easy tẹ́lá sọ́pọ̀ tó bá Fìdípọ̀tẹ̀ ló jẹ àtìgbà. Àwọn Ọ̀túnba mélòó ló ti jẹ́ Fìdípọ̀tẹ̀ fún wa ní 3 sí 5 tó ti jẹ́ kóhun tó kó tó kọ̀ òun. So wọ́n sàmù ẹ̀ ni. Gbogbo the 4 ruling houses. Mr. Sẹ́gbùwà ẹni sùúrù. Ẹ máa gbọ́ you have asked a question then listen now. Gbogbo the 4 ruling houses ló ní Ọ̀túnba wọn. Ọ̀túnba Fìdípọ̀tẹ̀, Ọ̀túnba Agbélewúrà, Ọ̀túnba Aṣáájú ẹni sùúrù. Ọ̀túnba olórí ọmọ ọba wàá jẹ Ọ̀túnba ilé ẹ̀. Easy ẹ jẹ́ bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ yín. Olórí ọmọba is olórí ọmọba ṣe family kìíní. Olórí ọmọba is not honorary o. Olórí ọmọba is like Àrẹ̀mọ ní Ọ̀yọ́. Tọ́ba ní pé ọ̀dẹ Àrẹ̀mọ Aláàfin is like ẹ jẹ́ kí n sọ kíní kan lórí Aláàfin. Olórí ọmọba is the head of all gbogbo ọmọba ẹni tí ọjọ́ ọmọba ọjọ́ olórí ọmọba. ẹ jọ sà ẹ jẹ́ kí n sọ kíní kan ẹnu ọba oyè kan mo dẹ̀ ti gbọ́ níjọ́ tí bàbá Kòsọ́kọ́ jẹ́ olórí ọmọba ní Èkó mo wà ní ààfin Ìdúgbọ̀ràn ọba oyè kan ní wọ́n pa ìtàn gbogbo bí ọ̀rọ̀ àwọn Kòsọ́kọ́ ṣe ṣẹlẹ̀ wọ́n dẹ̀ ní ilẹ̀ Yorùbá ẹni tó bá jẹ́ olórí ọmọba kò kí ń jẹ ọba o ọba oyè kan ló sọ bóyá Wasiu sister mi bóyá Wasiu ọmọ ọba tó fi Wasiu jẹ olórí ọmọba yẹn ẹ má bínú ma easy mo fẹ́ bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ yín. Mo ń gbọ́ yín. Mo rí pé ó dàbẹ̀ fẹ́ ẹ mọ̀ tán Ìjẹ̀bú ju ara gan lọ ṣe lè sọ ẹni tó jẹ oyè Àrẹ̀mọ of Ìjẹ̀búland ta ló joyè Àrẹ̀mọ Ìjẹ̀búland. Di Èkó ni mo ń sọ o. Àrẹ̀mọ Ìjẹ̀búland honorary ìtọ́ fún the former governor of Ogun State Ọ̀ṣọ́bà. ẹ jẹ́ wá sọ kíní kan fún yín ẹ jẹ́ sọ fún yín easy ẹ jẹ́ sọ fún yín. Àrẹ̀mọ tí Ọ̀ṣọ́bà jẹ ìgbà tó fún Àwùjalẹ̀ 25 million kì í ṣe honorary nítorí ẹ̀ Ìjẹ̀bú Àwùjalẹ̀ ṣe ní Àrẹ̀mọ bí ọlá ó dìgbà tí Ọ̀ṣọ́bà bá gbéṣẹ́ lẹ̀ tó tún lè jẹ Àrẹ̀mọ ní any ruling house unless ọba tó bá jẹ tó bá withdraw tẹ́tù yẹn lọ́wọ́ Ọ̀ṣọ́bà kì í ṣe honorary ẹ lọ bì lọ́wọ́ Ìjẹ̀bú dáadáa. kì í ṣe honorary lẹ́kọ̀ọ́ mo mọ̀ yẹn dáadáa. kì í ṣe honorary confam ni Àwùjalẹ̀ fi jẹ Ọ̀ṣọ́bà. Because I was surprised that you saw my easy ẹni sùúrù náà ẹni sùúrù nígbà tá a bèrè Ọ̀yọ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan ẹ̀ dáhùn kí lè dá wá sọ fún wa ní ìsìnkú lọ́yọ̀ tẹ́ ti wá.
òun náà mo sọ fún yìí ẹ mọ̀ pé ìdálù níṣe ìdálù òun níṣe ẹ jẹ́ n parí ìdá sọ fún mi yẹn èèyàn kì í ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ṣé èèyàn dẹ̀ ń bọ̀ jẹ́ wúrà ọ̀rọ̀ tá à ń sọ ọ̀tọ̀ ọ̀rọ̀ tẹ́ ń gbé lọ́tọ̀ bàbá fẹ́ sọ yẹn ọ̀tọ̀ nìyẹn easy so ọ̀rọ̀ pé mo support Wasiu kọ́ I'm just saying that let us be honest. No, wọ́n ní ká ní ẹ̀ ń support mo jẹ́ sọ pé mo support anybody. Ní tẹ́mi sọ ni pé ẹ má jẹ́ àbàyàn lórúkọ jẹ́ ẹ má jẹ́ àbàyàn ní orúkọ jẹ́ ẹ jẹ́ àṣẹ òótọ́ ẹ má jẹ́ àṣọ ọmọ ní lórúkọ jẹ́ àwọn ẹbí wọn ló ní wọn sọ ọmọ wọn ó ní wọn ṣe àṣìṣe. àwọn afúnṣẹ́gun àlọ́ ní pé kò ń ṣe family ọ̀wọ́n kò ń ṣe pé bóyá kò ń ṣe ọmọ ọ̀jẹ̀bú my own argument is that ẹ má sọ pé kò ń ṣe ọmọ ọ̀jẹ̀bú ẹ má sọ bẹ́ẹ̀. tó bá jẹ́ pé àwọn pípù yìí tó bá jẹ́ pé ọmọ bẹ̀ni tó dẹ̀ sọ ó yẹ kó jáde sí pọ̀. everybody mọ̀ òun náà mọ̀ fún ara ẹ̀ pé òun kì í ṣe fún Fẹ́bùà. ó ti tọ́ ẹ lọ wájú ẹ lọ sẹ́yìn o ẹ lọ wájú ẹ lọ sẹ́yìn o. ọ̀rọ̀ ń lọ wájú sẹ́yìn kọ́. ìyá bàbá ẹ̀ ní fún Fẹ́bùà kì í ṣe pé kò exactly ìyá bàbá ẹ̀ exactly so kò easy but is Fìdípọ̀tẹ̀ you can't deny him of that that's what we are saying. kò ń ṣe pé ká máa bàyàn lórúkọ jẹ́. ẹni sùúrù ìsì kò fàájà nínú fàájà kí ló dé tó fi wá lọ sí bàbá ẹ̀ ṣèkìtì. sẹ́ni gbogbo kìíní kò sẹ́ni tó ní ṣé ń jáde tí mo sọ sí ṣẹ́rí ok ẹ wo what's this guy called. kò jẹ́ kí ẹ máa fọwọ́ ẹ̀ lọ́nà ọ̀gá mú sòwò. Ambode sin bàbá ẹ̀ sí Ìlàjẹ. sísá lọrin ó sọ pé mo gbọ́dọ̀ ọmọ ẹ̀fẹ́. ẹsẹ̀ aláàfin ọ̀rọ̀ ló tẹ̀lé. at the end of the day wọ́n ní pé. ẹsẹ̀ aláàfin ọ̀rọ̀ kí ló ṣe. ẹsẹ̀ aláàfin ọ̀rọ̀ ló tẹ̀lé lẹ́nu ìgbà tí yẹn débẹ̀ ẹ̀mọ́ye lọ́gà tó ti nàgà mú ṣòro. Mr. Easy kò sẹ́ni tí ò mọ̀ pé Mr. Easy lè wá. kò sẹ́ni tí ò mọ̀ pé ẹ̀pẹ́ ló ó dàbí èmi ń sìn bí mo ṣe wà yìí bàbá tó bí mi lọ́mọ ọmọ kálẹ̀ yẹn Èkó náà bí mi sí mo dẹ̀ lè claim Èkó. ẹ tẹ̀lé di gómìnà Èkó mo lè di gómìnà Èkó. màálé ọmọ ìkálẹ̀ o. Mr. Morin easy ṣé mo lè bí question kan lọ yìí. bàbá mi máa ń sọ fún mi gbà pé you are born. tó bá délé tí mo lè answer máa dá yín lò tó bá délé tí mo lè answer máa fún mi pé. easy ṣẹ́rí mo lè jáde gubernatorial Èkó sẹ́mu. mo fẹ́ kí nǹkan kan yé yín lé ni. apart from the fact pé mo fẹ́ ọmọ Èkó. Wasiu èmi ò gbọ́ bí ọ̀rọ̀ Ambode ṣe jẹ́ nìyẹn. èmi ò gbọ́ wípé ó jẹ kò possible kó jẹ Ọ̀túnba ní ìdílé láì ṣe pé òun ló lórí ẹbí. ẹ lọ Google ẹ náà. ẹni sùúrù ẹni sùúrù yìí sì ẹni sùúrù báyìí ni ẹni sùúrù ẹ jẹ́ kí n kọ̀ọ̀kan yóò wá. ẹ má wọrí màá bá yín gbé jáde ntì. ẹni sùúrù Ọ̀túnba pọ̀ gan-an náà lè Yorùbá o mo lè ní ìmúlò Ọ̀túnba ní Fìdípọ̀tẹ̀ kó tó tún wá jẹ olórí ọmọ. ẹni sùúrù ẹ tí gẹẹtì nǹkan tí mo ń sọ. yes sir. ó lè di lọ́la kí èmi náà ni mo jẹ Ọ̀túnba ní Fìdípọ̀tẹ̀. ọmọ Yíbò jẹ Ọ̀túnba ń bàdàn. ṣé ẹ gbọ́ sórí oyè tán yẹ kú. Haúsá jẹ Ọ̀túnba lọ́yọ̀ọ́. ẹ jọ ṣé ẹ gbọ́ sórí oyè tán yẹ kú ni. nínú kan bó ṣe wà yẹn Ọ̀yọ́ sì ó dà pé mo ń kà wọ́n láwùsá ló fẹ́ di gómìnà o. mo ní mi ò ka sórí yẹn o. nǹkan tí Yorùbá ò lè lọ ṣe nínú Haúsá fẹ́ jáde fún gómìnà. ṣèbí wọ́n dẹ̀ gbọ́ yóò ṣe fún wọn lọ́wọ́. easy nǹkan tí mi fẹ́ kó yẹ yín ṣé ẹ̀ gbọ́ mi easy ni pé anybody can come out tomorrow kó pe rẹ̀ lọ́tùnba Ọ̀túnba oyè tó pọ̀ ni o ẹ̀ẹ́gán lè jáde lọ́la kí ní Ọ̀túnba lèmi náà ìyẹn tún kọ́. bẹ́ẹ̀ni. màá dẹ̀ ṣe pàtì ẹ̀. Kọ́lá alẹ́ gbọ́n mi Ondo state láti wá òun ni Erelu ọ̀fìfì. ọmọ ẹ wá wọ́n ní Ọ̀túnba nǹkan tó ń sọ ẹ jẹ́ kí n kà á síta ó dà pé wọ́n ní Ọ̀túnba Fìdípọ̀tẹ̀. Is Ọ̀túnba Oshinusi is the chairman of Fìdípọ̀tẹ̀ ruling house. Òun ni Wakus. Now. And he's one of the 4 Awujale ruling houses in Ijebu. tẹ́yìn náà ti rí wípé honorary ni Ọ̀túnba tẹ́ ní Wasiu jẹ́. Because that means mi ò rò pé ó jẹ́ Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ o. ẹ má wọrí ṣe mi sísá mọ ní ó lè jọ tó bá Fìdípọ̀tẹ̀ ní honorary Ọ̀túnba Fìdípọ̀tẹ̀. anyway ìdálù ní náà ìṣèlú. lélẹ́yìn sáà yìí náà ẹ wò ó sà. ẹ máa gbọ́ ìdálù ní ìṣèlú. Maureen tó jẹ olórí ọmọ. mo sọ pé ọmọ Ìjẹ̀bú ni and I don't really know. no Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ náà wọ́n ti sọ nǹkan tó jẹ́ bí ìbò òkúka yìí ẹ wò fún ara yín. tó jẹ́ nísìnyí lẹ́ ń sọ yẹn Maureen. tó bá ti jẹ́ Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ ó sì wà ó sì Ọ̀túnba yẹn according to what Mr. Easy ìgbàwo ló jẹ́ ẹ wo déètì tó jẹ́. Mr. Easy sọ̀rọ̀ kan wọ́n ní ìdálù ní ìṣèlú. aṣáájú ẹni sùúrù ẹ má bínú ṣé Josh Ọ̀túnba lóòótọ́. ilé tó ń bá ọmọ Ìjẹ̀bú jiyàn à ń gbọ́ pé jẹ́ ní rọ́bù nígbà táwọn ò tí ì yanjú ọ̀rọ̀ Ọ̀yọ́. ẹ jẹ́ kí Mr. Morin. it's not Wasiu is not Ọ̀túnba Fìdípọ̀tẹ̀. mo ń sọ sí mo mọ̀ nǹkan tí mo ń sọ ẹni sùúrù MC
kọ́ńtọ̀ tún láti dìbò àtẹ̀sẹ̀ ẹ̀ bó lè lè yẹ ẹni sùúrù mà ẹ tẹ fóònù yìí. ẹni sùúrù ọmọ Ìjẹ̀bú làwa. ayé ti lu jára ju kéèyàn bá sọ ọkọ tí ò correct. Mr. Maureen ẹni sùúrù ọmọ Ìjẹ̀bú làwa ibi tí Wasiu ti jẹ Ọ̀túnba tìrúbọ̀tẹ̀ mú wá ẹ sọ jáde ká má mọ̀ kò possible tóun ló lórí ẹbí ni. ó sùn mí. tẹ́lẹ̀ máa ṣe rí ìkíni ẹ̀ máa ń bí mi nú. ìwà àti guardian àti gbogbo pépà tó kò gbé àyà àti ọ̀gẹ̀tì Wasiu gan. Hausa ti jẹ Ọ̀túnba lọ́yọ̀ọ́ kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀ mọ́. ẹ mọ̀ kan Sister Maureen ṣé mo parọ́ ń sìn níbo ni Wasiu ti jẹ Ọ̀túnba fìdípọ̀tẹ̀. kò sọ́ọ̀bù fìdípọ̀tẹ̀. mo mọ̀ kọ́ ti jẹ́rí ẹ̀jẹ̀ sọ̀kan fún yín Sister Maureen tẹ́ bá fẹ́ joyè ní ruling house tó jẹ́ Ọ̀túnba you must be ṣe dàbí pé the way tọ́sí ti hierarchy wọn ní Ìbàdàn ṣọ́rọ̀ mi yé yín those hierarchy báyìí ni Wasiu ṣe máa wá from nowhere jẹ Ọ̀túnba ní fìdípọ̀tẹ̀. òun ni mo ń sọ lẹ́ẹ̀kan pé wàkúùsù lẹ́yìn tó ta sí Wasiu pé níbo ni ilé bà bẹ́ẹ̀ ní fìdípọ̀tẹ̀. ìyẹn òṣìnà sí yẹn. òṣìnú sí. ó wà lórí Google. ẹ try kẹjẹ kọ́ máa mọ̀ honorary ni Ọ̀túnba tó àní kò jọ Ọ̀túnba ṣe àná honorary ni. bàbá èmi ò ní gbà yẹn kò jẹ́. Ọ̀túnba ojúṣàgbọ́ ọlá ló jẹ. aṣáájú àwa gbélé ṣẹ́ǹgbọ́n mi àwa gbélé Ìjẹ̀bú mo ti ṣe kékeré mo ti school so èèyàn kò lè wá pàtó Ìjẹ̀bú fún mi even ṣe wà ń lo òyìnbó yìí. Mr. Ọlá kílẹ̀tẹ̀ múra yín. ẹ̀ka ilẹ̀ òní sábí sọ́jú. ọmọ ọmọ Ọ̀yọ́ wa máa gbé yín sáré. tọmọ Ìjẹ̀bú ni yín sà ẹ̀ka ilẹ̀. ẹ̀ka lọ ìyá mi ṣàlàfíà rẹ̀. àlàáfíà ni sà ṣé Ìjẹ̀bú ni. Ìjẹ̀bú lè fi. ok Ìjẹ̀bú ló wà. Sister Maureen ẹ má bínú ẹ dúró sá ẹ má bínú dájú. ẹ jọ̀ọ́ ẹ bá wa dá sí ètò yìí. Mr. Ọlá ìbéèrè tẹ́ lè béèrè lọ́wọ́ Mr. Easy ni pé mọ́ṣáláṣí alákọ̀ọ́kọ́ tó wà nílẹ̀ Yorùbá ń bo ló wà. Ọ̀túnba ọmọ orí pẹ́ẹ́lú lẹ́tọ̀ Ọ̀túnba ní ìsà. ẹ mọ̀ nǹkan tí Sister Maureen. ẹ̀ka alẹ́ Mr. Ọlá ẹ̀jọ̀ ẹ bá jẹ́ kí Ọ̀túnba bá wa sọ̀rọ̀ ẹ̀ka alẹ́ sà ẹ káàbọ̀ sórí ètò. kò síbi téèyàn ti lè jẹ Ọ̀túnba ò kì í ṣe ẹ lè lọ sílẹ̀ Yíbò láti jẹ Ọ̀túnba tẹ́ bá mọ̀ pé ẹni owó láti fi ṣe nǹkan síbẹ̀ èmi ò Ọ̀túnba ò kì í ṣe nǹkan téèyàn lè sọ pé oyè ìdílé kan bì kan àìmọye ọtún ṣé ìsẹ́rìbẹ̀ nǹkan ṣé kò jẹ́ Ọ̀túnba nìbàdàn ni kó tó kú. ṣe rí nǹkan tẹ̀mí rí lọ́rọ̀ bọ̀bọ̀ tí mo rí lọ́rọ̀ Wasiu Ayinde ní pé. MC ẹjọ mute. ẹ má bínú. ṣe rí tọ́lọ̀ bá gbéyàn ga ó máa ń tó àwọn certain stage kan tó jẹ́ pé wàá dẹ̀ gbà fọlọ́run pé o ti ní owó yìí ìsáyà kí wọ́n jẹ bàbá ọba ẹ get Ọlọ́run ṣe dáadáa fáyìí dé gan láti gbà tó ti bẹ̀rẹ̀ Ọlọ́run ṣe dáadáa fún gan seriously ó ṣe dáadáa fún kò lówó because àwọn tó ń bá kọ̀tẹ́sì jẹ́ bòde wọ́n gbé dání gidi gan àwọn tó ń bá kọ̀tẹ́sì jẹ́ bòde wọ́n gbé dání tó jẹ́ pé Ayinde ò lówó ṣùgbọ́n bá ṣe sọ pé kò lówó náà Ayinde mọ̀yàn ẹ jẹ́ ká gbàgbé ọ̀tẹ̀. bẹ́ẹ̀ni. ó wáyé kó fi sùúrù. àwọn junior ló máa ti tọ́gẹ̀ máa làjá. brother ni Ìjẹ̀bú lèmi wọ́n forí mi sọlẹ̀ sí Ìjẹ̀bú ni. Ìjẹ̀bú àpapọ̀ sí Ìjẹ̀bú lẹ́wà. Táyìndé ò bá mọ̀yàn. àpapọ̀ sí Ìjẹ̀bú lẹ́wà. eré lè ní ṣe eré mo ṣe. mo mọ̀ kọ́ ìṣeré ni Táyìndé ò bá mọ̀yàn ṣẹ́rí n tó ṣẹlẹ̀ tó fi lọ síwájú plane yẹn tó bá yẹ pé tọ́ọ̀gì kan ló ṣerú ẹ̀ tọ́ọ̀gì náà gan ó máa mọ bí tára òun kù sílé ni ìyẹn bẹ́ẹ̀. àwọn ọlọ́ba bẹ aṣíwájú ní pé kó kán lọ́kẹ́. kọ̀rọ̀ kó ṣẹ̀wọ̀n ṣe ló tún jà bàṣádọ̀. wọ́n náà bá bẹ̀bẹ̀ ni wọ́n má dà wọ́n lóhùn. ibi tí wọ́n bá bẹ̀bẹ̀ wọn ò bá bẹ̀bẹ̀ náà ó sì rí àánú gbà náà ni. ibi tèmi lọ gangan lélẹ́yìí. ṣẹ́rí ok Ọlọ́run ṣe dáadáa fún wọn gan wọ́n sign fún APC life contract ni wọ́n sign fún APC ṣe mọ̀ pé owó wọlé ń bẹ̀ ní Ẹ̀pẹ́ ojúde ọba Ẹ̀pẹ́ 10 years contract náà gbà ń bẹ̀ ṣe mọ̀ pé ń wọlé ń bẹ̀. ẹ bàbá tó máa break gbogbo contract nígbà tó bá jọba. èmi ni mo máa bá kọrin èmi àti ìyàwó ẹ̀ èèyàn ò lè jẹ ọba Àwùjalẹ̀ because ọba Àwùjalẹ̀ kì í ṣe ọba Ìpájà kì í dẹ̀ ṣe ọba Kétu ẹ sọ pé ẹ fẹ́ lọ máa gbégbá orin ní ọ̀fọ̀ síbù àmà discipline. Sister Maureen brother yìí ti burú lẹ́yìn ẹ tún tó àwọn lè tún gbọ́dọ̀. ẹ máa ní kí sálàfin Ọ̀yọ́. o tọrọ ni mo sọ fún yín ṣe Ayinde lè rí. kí ni wàhálà yín dọ̀ pẹ̀lú aláàfin Ọ̀yọ́ Mr. Ọlá. wọ́n ẹ máa Mr. Easy ò ní gbà. aṣáájú ló sọ nípa Ọ̀yọ́ èmi ò sọ pé Ọ̀yọ́. Mr. Easy ṣé lóòótọ́ ni pé ọba tó jẹ tọ̀yọ́ yẹn náà kò ṣòun ló yẹ kó jọba. ọ̀pẹ ọ̀rọ̀ Wasiu lásán àsọ̀rọ̀ aláàfin mi ẹ má change topic o. change question kan ṣe mo bèrè. èmi ò mọ̀ ẹ má dá wọn lóhùn wọn. Sister Maureen yes ẹ má ṣèjì topic. Sister Maureen ǹjẹ́ yìí mọ̀ pé ọba Ifẹ̀ kì í ṣòun ló yẹ kó jẹ́ ọ̀rọ̀ ṣì wà kọ́ọ̀tù ìjẹ́ ẹ mọ̀. I know mo mọ̀ yẹn. ẹ mọ̀
ibi tá a máa ti mọ̀ pé politics wọ́n ti fi politics gba Ifá lọ́wọ́ wa. politics ni ẹ mọ̀ nǹkan tí mo sọ mí ìlànà màá dẹ̀ tí mo sọ tí mo sọ sí ihun tí mo ń try láti explain nìyẹn politics ni because ẹ bá mi di ọ̀rọ̀ yìí mú o. kẹ́rí ọ̀ni presently ọ̀ni adéyẹyẹ yìí ẹ sà Mr. Easy àwọn ẹni tó jẹ politics ẹ wá sí Jẹ̀bú ìyẹn ò lè ṣe é. ẹ máa gbọ́ kó síbi tí ò lè ṣe é ṣe ẹ jẹ́ àgbàgbé bó ṣe ń lọ ẹ kàn máa tẹ́lẹ̀ àwọn Ìjẹ̀bú yìí ìgbà tí ẹni agbára Mr. Easy ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹ jẹ́ kí brother yìí sọ̀rọ̀ ẹ jẹ́ kó sọ̀rọ̀ Mr. Easy. ṣé mo yẹ ìgbà tí Ìjẹ̀bú gbó dúró tí wọ́n fi lọ́ba Ìjẹ̀bú ò fi ṣèkó Ìjẹ̀bú eléyìí ò fi ṣèkó bí Èkó àbí ojúde ọba Èkó àbí I'm from Lagos no Ìjẹ̀bú ló ń pè bí o olùkọ́ àlẹ́ bàbá rẹ̀ tó ṣe wèrè ẹ gbàgbé ń pa pé. ẹ wo sẹ́rí Ìjẹ̀bú ti wà cosmopolitan Ìjẹ̀bú dàbí Èkó ń sìn ni. Easy ẹ jẹ́ kó parí ọ̀rọ̀ wọn ẹni sùúrù. Ìjẹ̀bú is civilized is cosmopolitan ọmọ Ìjẹ̀bú mélòó ló wà ń Jẹ̀bú. ṣé ẹgbẹ́ tí mo sọ ń sìn so ní right now ń sìn ní time and date tá a wà ń sìn ó ń play game ẹni tó bá jẹ lọ ó jẹ lọ nìyẹn ó ń play pé òun ló fẹ́ jẹ lọ. ẹ máa gbọ́ Easy ẹ jẹ́ kó parí ọ̀rọ̀ wọn. The only problem tẹ́mi rí ni pé he is flipping left and right òun kọ́ ló yẹ kó máa jà fúnra rẹ̀ ṣé ẹ̀ ń gẹ́ẹ̀tì tí mo sọ ń sìn òun kọ́ ló yẹ kó máa jà fúnra rẹ̀ ṣé ẹ̀ ń gẹ́ẹ̀tì tí mo sọ ń sìn ó yẹ kó ti ní àwọn èèyàn nínú ilé ńbẹ̀ yẹn kọ́ máa jà fún so ẹni tó bá fẹ́ jọba ṣe ti gẹ́ẹ̀tì tí mo sọ ń sìn but ìyẹn tí ẹ jẹ́ ń sọ fún brother mi. owó òtòwò ni everybody have just like bẹ́ẹ̀ ṣe béèrè question kan Mr. Ọlá Aláàfin tó jẹ right now ń sìn. èmi kọ́ mo béèrè o aṣáájú obìnrin pa Ọ̀yọ́ òbí mọ́. ẹ má parọ́ mọ́ mi o ìbéèrè tó béèrè kan ló ń dáhùn. Ọwọ́ adé tó jẹ ọba báyìí presently ìran ẹ̀ ò tí ì jọba rí. ṣé ẹ̀ ń gẹ́ tí mo sọ sìn wọn ò tí ì jẹ ọmọọba àwáṣẹ ni wọn ọmọọba Àtìbà ni wọn ni àwọn ó lè trace lineage maybe about 10 generation now. ṣé ń gẹ́ẹ̀tì tí mo sọ sí 10-20 generation. ẹ dẹ̀ ní ìwé òjọba rí. ẹ̀sà ń bẹ́ẹ̀ bèrè kọ́ ẹ ti gẹ́ ṣe sọ pé bàbá òun jọba àbí bàbá òun jọba àbí. Ọ̀yọ́ lẹ ti wá sà. no ẹ ń sọ pé ó ti pẹ́ tí lineage ti jọba. wọ́n ṣe pé lineage ẹ máa gbọ́ ẹni tó ṣe Ọ̀yọ́ kẹrin la wà báyìí Ọ̀yọ́ wọ́n àfa àwọn adé sílẹ̀ 22 lineage ló wà nínú gazette tó yẹ kó jẹ ọba only 2 but ó contest ó dẹ̀ ní ìyá ń gbẹ́jọ́ tó plead the case here against for the governor. wọ́n dẹ̀ dáfá ifá dẹ̀ mú. taba trace yẹn náà Canada ló belong sí èèyàn Rashidi ni. family living ni wọn a ní mo bèrè. eléyìí ọ̀rọ̀ yìí máa ń dún eléyìí ọ̀rọ̀ yìí. he is a court professional he is an engineer. tó dẹ̀ ní track record tó ṣiṣẹ́. sọ̀rọ̀ ní kankan kan lè rẹ̀ àti ọ̀nẹ́ta lẹ̀ gbọ́ wọn kí dàbí lóhùn. ẹ jẹ́ kí brother tó wọlé ìparí ọ̀rọ̀ wọn kọ́ sí submission wọn ẹ pẹ́ continue to brother. ṣẹ́rí ibi tí mò ń lọ ní pé Ìjẹ̀bú ṣẹ́rí Ìjẹ̀bú ibi tí problem wà ní Ìjẹ̀bú ni pé. ẹ wo ẹ máa ń fọ platform mi àwọn ọkọ tẹ gbé wá yìí lágbára jù bí lọ o. tẹ bá kọjá lára àgbàlagbà jẹ́ bíyà pé àwọn àgbàlagbà kan àti kan máa ń jókòó síta tẹ bá kọ̀ kọjá tẹ bá kí mọ́ni wà níbẹ̀ bó sì lè bà rẹ̀ wọ ọmọ burúkú ẹ̀ o ní láti ṣàlàyé ilé bàbá ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. ok tẹ́ ẹ bá wá ṣàlàyé bíyà pé ẹ wá lọ sí ìrìn àjò ẹ wá padà wá n tẹ́ ẹ ṣe lọ́jọ́ yẹn tẹ́ ẹ fi ṣàlàyé ilé bàbá yín yẹn ẹ yìí má padà ṣàlàyé ẹ̀ lọ́jọ́ iwájú. èló ìṣòro pé mo kó wá. kọfámà ni Ìjẹ̀bú kọfámà ni. tó bá yẹ pé bí káwọn èèyàn yọjú ni. tó bá jẹ́ ẹ̀ wáyé tó ṣe jẹ́ olórí ọmọba ẹ̀ ṣe honorary náà lólórí ọmọba. ẹni sùúrù yìí sí ẹni sùúrù tó bá dẹ̀ láǹsì tó bá fi jẹ ọba tó fi jẹ ìjọlẹ̀ gbogbo ẹnu yẹn apákó ń gbà yẹn. ẹgbọ́n mi tàbí yìí tó kọ̀ yẹn ẹnu mi náà fọ wàkúsí tí ó bá ń tẹ́wọ́ àdáhùn tẹ́lá tó lè gbọ́ ọ̀pá àṣẹ fún kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. kò possible. ìwà àgbàdàbẹ̀bí ìjọba làwa ó ṣe. bẹ́ẹ̀ ni bó ṣe wà nìyẹn ẹ wo Dasuki tó jẹ ẹ wo ẹni tó jẹ ẹmí àkánú ìgbà tó kọ́kọ́ fẹ́ jẹ́ ẹmí ẹ̀ ẹni sùúrù yìí sí ìgbà tó fẹ́ jẹ́ ẹmí ẹ̀ gbogbo wọn wọ́n ṣe kí ni wọ́n fọ́ against ẹ̀. Sister Maureen, Sister Maureen, Sister Maureen, ṣe ń pa àkọ́ fún yín tí Wasiu bá jọba yẹn Wasiu lè lo 7 days kó tó jáde láì mọ́ fọlọ́ǹbùrà. ẹ fi ibẹ̀ yẹn lẹ̀ bàbá. àti ìwọ̀n kan ti ṣẹlẹ̀ láwọn ibì kan tó ń lè ṣẹlẹ̀ lábẹ́ ìyẹn wọ́n máa sì wà láyé oníwọ̀n pẹ̀lú nìyà tí olùwọ́ wọ̀ pẹ̀lú.
bàbá Wasiu ti wọ̀ èyí ṣe tẹ́bí sọ̀rọ̀ bí Elédùmarè ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́. ẹ gbàgbọ́ sọ pé Elédùmarè ló wá ẹni sùúrù easy ẹni sùúrù náà. ẹ jẹ́ kí Mr. Bison parí ọ̀rọ̀ wọn ẹni pé kò ní parí ẹ̀. ẹ láìkì bọ̀bọ̀ tó mi ò gbọ́ rí mi ò Ayinde lèmi ń gbọ́ o ẹ gbàgbé tó ṣẹlẹ̀ o Ayinde lèmi ń gbọ́ adẹ̀yìnṣẹ́gbẹ́ lójúde ọba ọmọ Ìjẹ̀bú tó di kọ́ọ̀lì mi kọ́ Ọlọ́run kan sọ pé kí n máa gbé ní Holland. rẹ́gbẹ̀rẹ́ kí ni rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ tí. àwọn bàbá máa igun là wà. 25 million ló fi gbégbá ojúde ọba tó lọ 35 ló máa sọ lórí ìtọ́gbọ́. so kí ni mo fẹ́ fàyọ ṣẹ́rí. ìgbà kọ̀ọ̀kan. Ọlọ́run ṣe fún bọ̀bọ̀ tó jẹ́ pé ṣẹ́rí ká ní pé kò jáde rárá. kó ajá àwọn èèyàn ló ń jà fún. kó jẹ́ pé àwọn èèyàn ló kàn jà fún. gbogbo bó ṣe tó ń ṣe tó ń. ó tún kú ọrí ó tún fún wọn ṣe èèyàn ó máa pàdé pópó ní ṣọ́tọ̀. ìwà àtàlẹ́ fẹ́ pàdé pópó àwọn all disrespect one is unfair. sẹ́mi pé wọ́n fi òtún lọ kọ́ ni tó ṣépè fún gbogbo ẹni tó bá lóhùn oníjọba yìí. ó ti lọ ara ẹ̀ pẹ̀lú nǹkan tó sọ ẹ̀ ẹ má yẹ ká fi ọ̀pá pọ̀lọpọ̀lọ pé jù bọ̀bọ̀ tí bọ̀bọ̀ bá dé ẹni sùúrù easy ẹni sùúrù ẹjọ́ kọ́ parí. ṣẹ́rí tí bọ̀bọ̀ bá débẹ̀ ó ti lọ́wọ́ Dàpọ̀ Abíọ́dún nú. Mr. Bison nígbà tẹ́ fi bọ̀bọ̀ ó yẹ kẹ́ bá ní bọ̀bọ̀ nogo die ló yẹ kẹ́ ẹ bá pè já. bọ̀bọ̀ nogo die tó bá ọ̀lẹ́ tó bá darúgbó bọ̀bọ̀. ìjà ìdẹ́bẹ̀ ṣẹ́rí nǹkan tí ò bá tọ́ síyàn kíyàn má yọnu sí. wọ́n kàn ń wò kó torí pé owó wà owó tó dẹ̀ wà náà kẹ̀ àwọn èèyàn mọ ṣọ́ọ̀ṣì ibi tó wẹ̀ ti ń jáde àwọn tó mọ ìtún sọ ṣé owó tó sọ pé òun ní ṣé olówó tó sa olú ọ̀kẹ́ owó. kẹ́wó ti pọ̀ jù ìṣìbòmí ṣé olówó tó fún ṣọ́ọ̀kù lọ́wọ́ ni. mo kàn sọ ní aláṣẹ sóní music. àwọn ọmọ kékeré kan tiẹ̀ wà tó jẹ́ pé wọn ò tẹ̀ náwó fẹ́lẹ́rẹ́ àwọn ẹgbẹ́ owó wọn gan tún yàtọ̀. Láàdì Balógun kọ́ ọmọ Ṣùbọ́mi Balógun ṣólówó wọn lọ́wọ́. so nǹkan tí mo fẹ́ sọ ni pé eléyìí jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa ṣẹ́rí tọ́lọ́run bá gbẹ̀yìn ọ̀gá gẹ́gẹ́ bí oyè tá a máa ń jẹ nídìílé wa tí bàbá wa máa ń jẹ àwa ni ọmọ bílé sanmi dùjòyè lọ níjẹ̀bú tẹ́ bá bẹ̀rẹ̀ níjẹ̀bú nǹkan sọ pé bílé sanmi ó dùjòyè tó o bá ti rí jẹ tó o rí mu tọ́lọ́run tó ti ṣe dáadáa nínú ayé tó bá ti pè lọ́ kì í ṣe dandan kó o gbà kì í ṣe dandan kó o gbà ṣẹlẹ̀ àwọn oyè kan pàtó jẹ́ pé ó lè bọ́ sẹ́tẹ̀ àgàgà fẹ́ni tí ò bá tún níwà no yóò tọ́ ilé òṣèlú ṣé èwo ní ká sọ ń bẹ̀ ṣé ọjọ́ tó kọ́yàn ní kò ní. ẹ máa gbọ́ we are all Itan ìwà kọlọ́bí ìjọba ẹ máa sọ pàjáde ọmọ ọ̀tá ló yẹ kẹ́ ẹ lò àgàgà ọmọ ọ̀tá ló yẹ kẹ́ ẹ lò tẹ́fà sọ pé ọ̀rọ̀ ìwà ta ló níwà tó ọba Èkó ṣọ́lá ìkẹ́ ní àárín ọba Èkó yìí wo ló níwà. níwà ní Aṣolú presently wọ́n ní ẹ̀jẹ̀ ẹ̀bàjẹ́ kò fẹ́ ṣe èèyàn tó dáa. oníwà ló níwà kó bọ̀tẹ̀ mo ti sọ síwájú tẹ́lẹ̀ pé politics ní gbogbo àwọn. bọ̀rí wà náà kọ́ ló yẹ kó jọba náà ṣebí Tinubu gbé wọlé. kéèsì ẹ̀ ṣì wà ń kọ́ wọ́n tẹ̀sí ẹ̀ lọ sí Ìbàdàn wọ́n ní Ìbàdàn ni. Maureen first born ilé ọkọ mi ọkọ ẹ̀ ló yẹ kó jọba Èkó tí bàbá yìí jẹ Zaid abeg. ọbẹ̀ Èkó kéèsì ẹ̀ ṣì wà ń kọ́. wọ́n sọ pé Wasiu knows that pé owó wá láti fùsẹ̀ gbogbo ọkọ̀ fẹ́ try luck yẹn ni. ṣé tẹ́tẹ́ ló ń ta ni. ẹ má bínú. ẹ kàn án ìkọ́tẹ́ ìrẹsì sọ síbẹ̀ nìyẹn. but it's the truth. ṣé kí fọ́tébù kan. àgbọ̀ yìí bàbá. ṣé ẹ mọ̀ nǹkan tí Wasiu fẹ́ ṣe. kí ló fẹ́ ṣe. wọ́n lo Wasiu ni láti fẹ́ fi hold kìnìún ẹ̀ṣẹ̀ rí nǹkan tó máa ṣe nísìnyí á lọ charge àwọn fòṣẹ̀gbò àṣekọ̀tù. wọ́n máa wá hold post yẹn ransom àwọn kúkú àwọn máa ṣèjọba la àwọn kúkú ló fẹ́ lò. kò possible. ẹbí pé wọ́n ṣe sọ kò possible ẹbí pé kí ni di. mo gbọ́. good ṣẹ́rí ìdílé méjèèjì tọ́nikọ́lọ́ mọ́mọ́ òye lẹ̀ wọ́n ti sowọ́ pọ̀ wọ́n dẹ̀ ti conclude fúnra wọn. ìdílé méjì wo lọ́ni kọ́ mọ́ òye lẹ̀. Baba, within Facebook, within that. Ẹni sùúrù easy. Ọ̀dẹ̀ kan báyìí àti ọ̀dẹ̀dẹ̀ kan. Kò ń ṣe pé kẹta sọ pé ìdílé méjì. It's not ìdílé méjì, ìdílé kan náà ni. Ẹni sùúrù. But is internal arrangement. Yes, ọ̀dẹ̀dẹ̀ nìyẹn náà. Ẹ jọ ṣe ọmọ pé wọ́n ní èèyàn 200 ló gba fọ́ọ̀mù yẹn ṣá, àwọn 51 náà dẹ̀. Tẹ́tí nìkan tí mo fọ́n gbọ́dọ̀ àìdá. 200 ló gba fọ́ọ̀mù, àwọn 51 ibi tẹ́ máa ti mọ̀ káwọn èèyàn gbé lọ́wọ́ gidi gan nìyẹn tí 200 tó lè gba fọ́ọ̀mù ṣé mo ẹ tó ń gbé fọ́ọ̀mù lẹ̀. Èyí ló gbé fọ́ọ̀mù rẹ̀ sọ fowó gbà ní. Yes. Kì í ṣọ̀fẹ́. 150. Ṣẹ́rí ṣẹ́ǹgbọ́n mi. 200 àwọn afọbajẹ́ ti wáyé. Mr. Abisogun ṣẹ́ǹgbọ́n mi ṣẹ́rí ibi tí problem Wasiu kò sí kò lè lọ court anywhere because one tó bá lọ court
Wasiu tó fẹ́ tẹ́rẹ̀ ni láìní ni òsùnmọ́ jẹ̀bọ́ àtọ̀ ó máa bẹ̀ sí gbé ok lọ gbé àbúrò bàbá ẹ̀ wá lọ gbé ẹ̀gbọ́n bàbá ẹ̀ wá. wọ́n tẹ́wọ́ ra gbogbo àbúrò bàbá ẹ̀ ẹni sùúrù jàre Mr. Easy ẹni sùúrù gbogbo nǹkan kọ́ lówó. Mr. Ọlá nǹkan tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ náà sọ́wọ́n tó fowó ra DNA náà ni. ẹni tó jẹ onírù tó jẹ ẹ̀rọ ìgbọ́lá tó jẹ onírù. ẹni sùúrù àlọ́ sórí ìrù. ìbọn ti wá jẹ onírù. ẹni sùúrù láti bí Mr. Easy àlọ́ Ìjẹ̀bú là ń sọ àlọ́ sí gbogbo Ìjẹ̀bú là ń sọ ẹni sùúrù Mr. Easy ẹni sùúrù Mr. Easy. irun tó ṣẹlẹ̀ generally là ń sọ bàbá ẹ má jẹ́ ẹ máa pátá lọ́kọ̀ fún wa. Mr. Easy Tinubu kọ́ bẹ́ẹ̀ fi sí ọ́fíìsì kò sí nǹkan kan tẹ́ lè ṣe. Okay, the form state that you cannot appeal the verdict. Abájọ ọ̀pọ̀lọpọ̀ o. Sister Maureen. So wọ́n ti box wọn sínú corner. Sister Maureen. So tó bá ti sign form yẹn o lè lọ bó bá lọ court wọn wà á lose. Sister Maureen. Nǹkan tó yẹ easy lálẹ́ ṣé ẹ̀gbọ́n mi máa sọ fún easy nǹkan tí kò yẹ yín lálẹ́ máa sọ fún yín. àwọn ọmọdé ti wise. ṣé ẹ̀gbọ́n mi mo lè kàyàn mẹ́wàá àti pọ̀jù mẹ́ta ń jẹ́bù tó bá pe Tinubu tí Wasiu pe Tinubu á kọ́kọ́ dáhùn lóhùn kó tó dá Wasiu lóhùn. nínú Ìjẹ̀bú tó wà nínú oyè tó fẹ́ jọba Dr. Hasan Kúnlé Hasan mọ ọ̀bẹ̀rẹ̀ kó pe Tinubu kí Wasiu máa gba agbàgbé Wasiu ni a sì lè sí kí ni antecedent Wasiu gan ní Ìjẹ̀bú tẹ̀ ń pariwo. wọ́n ní kí ló ṣe fáwọn. ó ṣe iléeṣẹ́ búrẹ́dì fún yín àtẹ̀jẹ́ búrẹ́dì bẹ́ẹ̀. ó dẹ̀ ní gáà màlúù. ẹ bá wọlé ní Fọlágbadé kátó dé kí ló dé. mo ti mọ bí tẹ́ ń sọ yẹn ok ẹ wá ní Wasiu àlọ sí court kí ló fẹ́ tẹ́ndà ní court tó ń lọ. fídíò tó ṣe yẹn rọ. Sister Maureen ẹni sùúrù ta ni ẹ̀gbọ́n bàbá Wasiu ta ni àbúrò bàbá Wasiu kí lorúkọ wọn. to be honest brother mi Ìjẹ̀bú-Òde ni mo kọ́lé sí tí mo dẹ̀ ti kọ́lé sí Ìjẹ̀bú-Òde sí more than 15 years mo ti kọ́lé sí Ògbókò mi ì rí yàn mú mi dé pé ilé bàbá wọn ni. àwọn ìbéèrè kan wà tó yẹ kẹ́ ẹ béèrè mọ́ ẹ ń béèrè ẹ̀gbọ́n bàbá ẹ ń béèrè àbúrò bàbá ẹ mo sọ fún yín bó ṣe rí pé bí ìgbà tẹ́ ń béèrè ẹ̀gbọ́n bàbá àbábúrò bàbá mọ̀mọ́ àti Jésù ni ẹ lè rí. ọjọ́ kan ló kún gbogbo àwọn ẹ lọ. ọjọ́ kan ní wọ́n kú Mr. Easy thank you. mọ̀mọ́ kò fọmọ́lẹ̀ láyé kò ní family kò ní tracy kankan ẹ lè rí. so kí ni Easy wá sọ. ẹ máa yọnu sí wa. Easy ẹ sọ sí kóòtù tó ń lọ kí ló fẹ́ lọ tender court. èmi ò ló ń lọ court tẹ́mi sọ fún yín pé ẹ máa gbọ́ ẹ máa don't play God ẹ dẹ̀ máa sọ̀rọ̀ with finality. èmi ò play God o. ṣé ẹ̀ ń gẹ́ ẹ̀ tí mo sọ sí and don't overestimate the stool of Awujale because everything is politics now. nípa ọ̀rọ̀ ọba. ẹni sùúrù tẹ́lá ní politics. Ìjẹ̀bú kì í ṣọ̀yọ́. aṣáájú ẹni sùúrù ṣé Mr. Easy ṣẹlẹ̀ lọ́jọba ní Abẹ́òkúta. ẹ máa gbọ́. tí bá ti bá wọn ṣe tẹ́lẹ̀ wọ́n ti bá wọn ṣe okay now ń sìn yín. wọ́n ti answer question mi ṣẹlẹ̀ lọ́jọba l'Abẹ́òkúta. tí bá bá wọn ṣe tí bá sọ pé ọmọ ọbẹ̀ ni mí tọ́lẹ̀ ti accept me one way or the other ó lè wá di tọ́lọ́ba kọ́lá fárí gbà o. wọ́n ní Wasiu father die when you answer question to answer question ẹni sùúrù ṣẹlẹ̀ lọ́jọba l'Abẹ́òkúta. báwo ni Wasiu wá ṣe fẹ́ jọba ń Ìjẹ̀bú-Òde. òun náà ni ó ti ń bá yín ṣe. ẹ jẹ́ kí n bá wọn kọ́ fà. ó jọ lórí ọmọ bá ó jọ tún bá fìdí pọ̀ bẹ́ẹ̀. ẹ jẹ́ kí n bá wọn kọ́ fà. ó wà láì pẹ̀lú Ìjẹ̀bú ọ̀rọ̀ náà ìgbà tí yẹ kú ló sì yẹ sí ó sì yẹ sí ilé ìfìdí pọ̀ bẹ́ẹ̀. tí ó lè ṣẹlẹ̀. kí ni proof ìrọ̀lẹ́ pa níbo ló sì yẹ sí nílé ìfìdípọ̀tẹ̀ ẹni fìdípọ̀tẹ̀ ilé ìfìdípọ̀tẹ̀ kan ló sì yẹ sí because ìyé ẹ̀ ló máa yẹ sí Jẹ̀bú. ibẹ̀ ló sì yẹ sí níbo ṣé ilé ìfìdípọ̀tẹ̀ ló sì yẹ sí. níbo ilé ìfìdípọ̀tẹ̀ kí ni bàbá yìí sọ. dádì wa látọ̀yọ́ báwo lẹ ṣe mọ history ṣé ẹ ń ka ìwé history tàbí báwo lẹ ṣe mọ. ọ̀rọ̀ àkàwé history kan is a public knowledge now. níbo ló sì yẹ sí ilé ìfìdípọ̀tẹ̀. everybody knew ibi tó sì yẹ sí. ó gbé yẹn lọ sí ilé ọkọ ẹ̀ ó dẹ̀ lọ sí síbẹ̀. ẹ ṣe complain yẹn. ẹni sùúrù Mr. Easy ìyá Wasiu rí màrí náà kí lẹ ń sọ yìí ó rí màrí níjẹ̀bú náà kì í ṣe bàbá Wasiu ló bí gbogbo ọmọ yẹn fún ó rí after tó rí màrí ló bí àwọn àbúrò Wasiu kí lẹ ń sọ yìí tẹ bá sọ̀rọ̀ ẹ má lánàá. ó ní àwọn ọba kan. thank you. ó ní àwọn ọba kan wọn sí good. wọn sí good time kí lẹ ń sọ Mr. Easy ẹ má máa fún wa ní nǹkan tí ó lọ. bọ̀ nǹkan tẹ́mi fẹ́ sọ fún yín ni pé kàkà tí bọ̀bọ̀ máa fi ẹni sọ. ẹ lọ ní at the back of your mind wípé Ọ̀yọ́ ni wọ́n fi ń dá yín lóhùn wọn fi Ìjẹ̀bú dá yín lóhùn nǹkan tó ṣẹlẹ̀ lọ́yọ̀ ló fi ń jọ̀jì Ìjẹ̀bú.
ẹ̀sà nǹkan tẹ̀ fẹ́ sọ fún yín ni pé kàkà tí bọ̀bọ̀ máa fi débẹ̀ níjẹ̀bù wọ́n máa yànnà òòdì gbogbo Àwùjalẹ̀ fún 40 years or 50 years náà ní lọ́ba ni. Baba, you are speaking with so much finality. I wish we will be able to see how this thing is going to end. Oh, my play out. But the difference of with so much finality, Koda. Check get it, Monson. Ẹnu pé ọba Àjẹ̀bú ni Àwùjalẹ̀ ni. Ẹni sùn bẹ́ẹ̀ tọrọ kọ́kọ́ ni. Check get it, Monson. Ó lọ́ mọ̀ bẹ̀ ló. Nígbà tó ti sọ. Ìgbà tó dé sí yìí. Tó bá jẹ nínú ìfùsẹ̀gbọ́ àwọn onífìdí pàtẹ́lú. Tánífìdí pàtẹ́lú kàn sí. Ó jẹ lọ nìyẹn. Ó jẹ lọ nìyẹn tó ní. Mr. Ọlá ẹni sùúrù jàre. Mr. Easy. Ẹ gbèrò ilé yín wá kémi náà gbèrò ilé mi lẹ̀ tí Wasiu bá ti jẹ́ kẹ́ máa gbélé mi lọ. Ilé yín tó bá fáyín jù. Mr. Easy mi ò tí ì wọlé lẹ́kọ̀ọ́ tẹ́ sọ lẹ́ẹ̀kan pé òun kọ́ ló kàn pé kò tọ́ sí mo gbọ́ gbàdá. Mo sọ náà yes. Ẹ má jẹ́ ká tó padà sẹ́yìn. Ẹ máa gbọ́ ohun tí èmi sọ ni pé ẹ má jẹ́ a máa sọ̀rọ̀ with so much finality. Ìjọba ló ń fi yàn jọ Ìgbésì kò ń ṣe fá kò dẹ̀ ń ṣe bí. Ẹ̀sà tó bá jẹ́ pé ìjọba ni wọ́n lè ṣe mọ̀ ṣé ẹgbẹ́ tí wọ́n sọ ẹni tí ìjọba bá fà lẹ̀ òun ló ń jọba. ẹni sùúrù níjẹ̀bùgbó tó bá jẹ́ pé ìjọba ni bẹ́ẹ̀ ṣe sọ ẹ̀ because ìjẹ̀bùgbó Ògùn wà lọ́wọ́ wa and from ìjẹ̀bùgbó orí mi báyìí náà fi gbálẹ̀ sí ìjẹ̀bùgbó ìjọba kan ò lè sọ pé kinní kan ìjọba dúró ìjọba sọ fún wọn jẹ̀wọ́ pé ọjọ́ tẹ bá tó rí. ẹ máa gbọ́ ní gbogbo Ìjẹ̀bú ẹ máa gbọ́ ní gbogbo Ìjẹ̀bú olórí gbogbo ọba Ìjẹ̀bú òun l'Àwùjalẹ̀. ẹ lè fi stúùlù ẹ lè fi stúùlù orí ẹ̀sà orí Molúsì tí Àwùjalẹ̀ tẹ̀fi wẹ́ stúùlù níbo lè ti gbé history yìí. tẹ̀fi wẹ́ stúùlù Ìjẹ̀bú gbọ́. ẹni sùúrù ẹni sùúrù ta ló sọ fún gbà Àwùjalẹ̀ bí ó sínú àwọn ẹni sùúrù. Àwùjalẹ̀ is the head of all the ọba in Ìjẹ̀bú. Who told you? That is it. Who told you? That is what it is. Who told you? My God, that is what it is. Politically. Ta ló sọ bẹ́ẹ̀ fún yín? Ihun tó jẹ́ nìyẹn. Ihun tó jẹ́ nìyẹn. Ẹni sùúrù lè wá sórí platform sí káwá máa sọ̀rọ̀. ẹni sùúrù. Sí ni oye. ẹni sùúrù ẹni náà lè sọ pé ilé fìdípọ̀tẹ̀ lọ́sìn Wasiu sí ẹ lè tún sọ pé Àwùjalẹ̀ gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí gan ṣé ọmọ Ìjẹ̀bú ni tẹ̀ ń pàtàn torí ju ọmọ nílùú lọ. Ẹ lè jọ ọmọ nílùú. Information ìlú oníkálukú is open there for anybody who is intellectually endowed to learn and interested. Baba gbogbo àwọn àbẹ̀ láti kọ́gbọ́ láti ṣe kí ni advice yín fún Alhaji kẹwọn. Advice mi fún ni pé ó ti ṣe mistake láti bẹ̀rẹ̀ kò yẹ kó jà fúnra ẹ̀ ó yẹ kó ti instigate àwọn èèyàn láti inú kọjá fún kó máa jókòó ẹ̀ kó máa sọ̀rọ̀ sí kọjá fún ta ni kó máa jà fún. ọmọ àlè ń jọba. ó ti late ṣé n gẹ́ tí mo sọ sí but ó late báwa ṣe ń sọ ni àmọ́nú. Gọ́ọ̀mẹ̀ntì lè announce ẹ̀. àmọ́nú gọ́ọ̀mẹ̀ntì ní tí mo ń tọ́ láti sọ nìyẹn àmọ́nú gọ́ọ̀mẹ̀ntì. tí kò bá yìí sọ. gọ́ọ̀mẹ̀ntì lè announce ẹ̀ kí lẹ fẹ́ ṣe sí. Sister Maureen kò possible kò possible. Sister Maureen kò possible. ẹnu dákẹ́ ni finally. ẹni sùúrù yìí ṣe èmi ò sọ mi ò mọ̀ pọ̀ yọ bọ̀ níjẹ̀bú àwọn tó máa tí ó bá pe Tinubu gan ò ní fẹ́ participate ká sọ pé lọ́gbà. Ìjẹ̀bú ò gbé pọ̀ sí Ibrahim Babangida. kí là ń sọ kí lẹ tún sọ yìí kí là ń sọ kí bàbá yìí sọ yìí. No, because you are ascribing a lot of spiritual power to Ìjẹ̀bú. ṣé àsọ̀rọ̀ spiritual sí. kò ní lọ 7 days kò ní ṣe kíní kan. àsọ̀rọ̀ spiritual sí. How can you talk like that? Oh, okay. ṣé wọn ní ni ṣé ìrọ̀lọ́run ni. ibo la fi tolúwa sí àròpin tènìyàn. Sister Maureen ẹ jẹ́ kí n sọ̀kalẹ̀ Ọ̀yọ́ ti win ẹ má wọlé. èmi gan ti fẹ́ lọ sùn. All right, ó dàbọ̀ o. ó dàárọ̀ o. ẹ ṣeun ó dàárọ̀ o. wọ́n fọrun níbẹ̀ yẹn. Ta ló fọrun yìí? Ta ló wà fọrun? àgbàtà ẹ̀jẹ̀ káwọn náà dá sí lálẹ́ yìí báyìí. èyí lẹ́ wọ́n sọ̀rọ̀ tọ́mọ ẹ̀ tí wọ́n á lọ. ó yá ẹ̀dá sí ẹ̀jẹ̀ fún yín láyé. èmi kọ́ àánú ẹ lè máa lọ ó ti rẹ́. pálápẹ́ MC ló hàn. gbogbo wọn ti jàjà. ẹ̀jẹ̀ ìrora gbé MC bọ́lẹ̀ orun ti kù wọ́n ó yá ẹ make contribution yín màá dúró fún yín. ẹ yá MC ní lóòótọ́ ẹ go ahead
Charis event agbádùn yín lánàá sẹ́ẹ̀. Ẹ ṣe gan ni. Kò sí mo kọ rí pé gbogbo argument àwọn. Wọn ò lè ṣe kó máa argue ẹ̀ mọ̀ fáwọn ọkùnrin ni wọ́n. Gbogbo wọn ló ní point wọn. Very very solid one. Kò tó kọ̀ ṣẹlẹ̀ ni pé tó bá ti wá àwọn agboolé fòṣẹ̀gbọ̀ wa tó bá ti wádìí ibi kò wá látàgboolé yẹn kò sí nǹkan tí Wasiu lè ṣe sí yẹn ó láti gba kámọ̀ yẹn kó dẹ̀ ọ̀rá sílẹ̀. Ṣèbí tó bá yarí nǹkan ó lè lọ kóòtù. Tí kọ́ọ̀tì ẹ̀ ó lè má lè succeed náà. Ó kọ̀ lè fọ́ àgbo sẹ́yìn because ẹ mọ bí court process ṣe rí. Court process normally bẹ́ẹ̀ yẹn ó máa act like closing pay. Wọ́n lè decide kan fún. Tí gọ́ọ̀mẹ̀ntì bá fún kọ́ ìyẹn ni mo fẹ́ béèrè mo ti ń lọ. Tí gọ́ọ̀mẹ̀ntì bá fún kọ́. Ẹ kálẹ̀ o mo fẹ́ kẹ́ ẹ méèkì mo ti fẹ́ lọ. Ẹ jẹ́ sáré contribute sí nǹkan tẹ́ ń sọ látàrí. Ok sir, Mr. Toks. Sanko kọ́kọ́ sọ̀rọ̀. Ok. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó dùn mí pé àwọn ẹni tó kọ́kọ́ wọ́n ágì yẹn wọ́n ti lọ. Number one, gbogbo àwa tá ń listen tá ń gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ látàárọ̀ yìí. Ẹ jẹ́ kí every one of us wa ká lọ tọ́jú ìwà wa. Ìwà ló kó bá Wasiu. Níbi tó dé yìí, àìníwà. For instance, ẹ wo Adéwálé Àyùbá. Let's assume pé ọmọ Ìjẹ̀bú Òde ni Adéwálé Àyùbá. Tí Adéwálé Àyùbá bá do àwùjalẹ̀ yìí, so many people would prefer Àyùbá than Wasiu. That's correct. Because it's very humble. Àríwá pàlàpàlà mọ́ lọ́wọ́. Moreover, ibi tí àwọn èèyàn gan tún ti láti ìbẹ̀rẹ̀ náà Wasiu ti níwà náà number one. Orin ẹ̀ kàn dàbọ̀ kò follow gbogbo nǹkan tó ń preach. Ìgbà tó jẹ́ olórí ọmọọba àbí kò ṣe olórí ọmọọba yẹn wàá tẹ̀ ṣe jẹ́ kí ẹni tó jẹ́ wàá tẹ̀ ṣe jẹ́ kán gbé sí kòtò náà kó tó bẹ̀rẹ̀ ó tí jẹ́ kán gbé sí kòtò tí yàn náà sì wọ́n lórí ọmọọba. Ilé ayé lóníkálukú ti máa gba ẹ̀sán ẹ̀ kò ní kì í ṣe inú kòtò mọ́ wọ́n ní tó bá kú àtiwá ló máa kú nínú kòtò. Ilé ayé lóníkálukú ti máa gba ìdájọ́ ọwọ́ ẹ̀. Moreover kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀. State government lè announce it because Mr. Governor wọn tí Àwùjalẹ̀ kú tó ń sọ pé Àwùjalẹ̀ tó jẹ lórí ewé tó jẹ lórí lábẹ́gi ó kú tán tó nínú wọn gbọ́dọ̀ sí kò yẹ kó máa rí báyẹn kò yẹ kó máa so kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ but táwọn ará ilé fìwà joyè àbí kí náà ń pè wọ́n. Wọ́n ní kò ń ṣe ọmọ wọn bí tí wàá wà. Tó máa ti lè kígbe síta báyẹn so kò sí nǹkan kan tó fẹ́ ṣe mọ́ ó máa lọ jókòó ni. Èmi tí mo bá yín sọ̀rọ̀ sí orúkọ bàbá tèmi Augustine ni mo dẹ̀ ń lọ Adébámiró nítorí bàbá mi ń lọ Adébámiró. Nǹkan mo agree pẹ̀lú yín sir bọ́ nǹkan tí mò ń sọ sẹ́rí Adésànyà tẹ́ gbọ́ yìí ìgbà tí o ní Àwùjalẹ̀ yìí la ṣẹ̀gbọ́n Adésànyà. Ṣé mo pé Wasiu is a public person gbogbo nǹkan ẹ̀ ó wà public ó wà ní public domain. Ẹ wo àwọn ọmọ Gabelo gbogbo wọn Adébáyọ̀ ló ń lò bàbá wọn kẹ̀lé lo Adébáyọ̀ Sàlámì tó bá dín lọ́la sí mẹ́bí táwọn bàbá wọn bá lọ káwọn yẹn wá sí pé àwọn fẹ́ jọba nílùú àwọn fẹ́ jẹ́ màkẹ́ni kan pé àìlè jẹ́ mẹ́kọ́ pé àwọn Adébáyọ̀ Sàlámì àwọn tó wá bí gbà wọ́n lè má mú orúkọ Sàlámì yẹn mọ́ ṣé o bá mi yín sí but àwọn mọ̀ pé bàbá wọn ń jẹ́ Sàlámì bí ọ̀rọ̀ Wasiu ṣe jẹ́ nìyẹn Wasiu kẹ̀ is a proud Ìjẹ̀bú man òun ló gbé ní gbogbo àwọn Ìjẹ̀bú náà lè máa sọ tí ìyàwó mi sọ Wasiu kì í ṣe tó lè fọwọ́ rọ́ sẹ́yìn nínú Ìjẹ̀bú. Fìdípọ̀tẹ̀ tí Mr. Ọláyẹn sọ lẹ́ẹ̀kan ìgbà tí wàá bọ̀ sí ní sìnkú òun náà Wasiu ṣe Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ tẹ́ bá rí pé olórí ọmọọba yẹn ẹni tó bá jẹ́ wọ́n máa ń fún un ní Ọ̀túnba irú bàbá ṣùgbọ́n mi sì olórí ọmọọba ló jẹ òun ní Ọ̀túnba Atúnwàṣe tí ó bá mi sí Ọ̀túnba Atúnwàṣe èyí tí Mr. Ọláyẹn kọ̀ Ọ̀túnba Balógun no. ẹ correct ní bẹ̀rẹ̀ kò ń ṣe Atúnwàṣe ló dé o Atúnwàṣẹ okay kò yà Atúnwàṣẹ ní Ìjẹ̀bú language. Okay, Mr. Martin ẹ kalẹ́ o ẹ bá contribute kó má dàbí pé mi ò òun ló jẹ́ gbé gbogbo yín wọlé. ẹ kalẹ́ àti mọ̀rin. ẹ kalẹ́ sà. ẹ kalẹ́ gbogbo number one lórí Mr. Easy tí wọ́n ń pa ìtàn Ọ̀yọ́ tí wọ́n sọ wípé ọba pẹ́sẹ́ntì. bàbá Tẹ́jú Oṣó tó wà ní Ọ̀ṣílẹ̀ Òkè Ọ̀nà nínú ilé ọba kì í ṣe bàbá ẹ̀ ìyá ẹ̀ náà bí nínú ilé ọba Ọ̀ṣílẹ̀ Òkè Ọ̀nà tèmi tó wà nílẹ̀ ìyá ẹ̀ náà bí ilé ọba so it's the same thing ilé ìyá ilé bàbá. ẹ jẹ́ àwọn nǹkan tó máa ẹ jẹ́ àwọn ẹni tó máa jẹ́ láàrin before January a máa mọ ibi tó ń lọ. Mr. Martin. ẹ kalẹ́ jàre sísá. ẹ kalẹ́ sà. yes ẹ go ahead Mr. Martin.
ní ti Mr. Easy ti ń pa ìtàn Ọ̀yọ́ pé ọba Aláàfin ti sìn pé fámìlì rẹ̀ kankan ò jọba rí bàbá rẹ̀ ó jẹ Aláàfin of Ọ̀yọ́ tẹ́ bá dé Ìbàdàn ẹ lọ sí Òkè Àrẹ̀mọ nígbà tí bàbá rẹ̀ tó bá kan bàbá rẹ̀ tí wọn ò fi jẹ́ ló wá sí Ìbàdàn tó wá di Òkè Àrẹ̀mọ later nígbà tẹ́ni yẹn kú wọ́n á gbé bàbá rẹ̀ lọ Ọ̀yọ́ padà ló fi wá di Aláàfin bàbá rẹ̀ so wọ́n fẹ́ sideline family Ọ̀wọ́ Adé ni wọ́n fi ṣe kèsẹ́ẹ̀tì sí 2 families but torí pé governor Ṣèyí Mákindé ó listen to everyone ló fi kan president Aláàfin bàbá tó dífá ẹ lọ wo bàbá yẹn when he was vice chancellor University of Ọbáfẹ́mi University kìí ṣe bàbá tí ń ṣe màdàrú ẹ lọ kún ó lọ wò dáadáa when you are talking about tradition this bàbá tó dífá bàbá Professor Wándé Abímbọ́lá ẹ lọ wò wọ́n kò ní bad record so he followed the normal process so ẹ jọ tá a bá ti ń sọ ìtàn ẹ tẹ́ ẹ bá ti mọ ìtàn yé máa sọ ìtàn ìlú tẹ́ ẹ mọ̀ so lórí ti Wasiu ṣẹ́rí mo believe nínú nǹkan kan tí mo believe ni pé kàkà kọ́ ọmọdé pamí láyò máa fòjòrókun ni àwọn Ìjẹ̀bú òfìṣe Ìjẹ̀bú sí rè ìgbàgbọ́ òní ká mọ̀ sọ̀rọ̀ ní tiwọn ìgbàgbọ́ òní ká mọ̀ sọ̀rọ̀ gbogbo tí ó bá ná wọn ni wọ́n ná Wasiu ò lè débẹ̀ ẹ gbà bẹ́ẹ̀ sísá mọ́rin gbogbo tí ó bá ná Ìjẹ̀bú a máa ń pòwe kan pé wọ́n ní òpònú ó wá náírà sọnù ó fi 1000 wá pópònú ni Ìjẹ̀bú lè fi 2 million wá náírà o wọ́n lè fi wá o torí nǹkan wọn ni wọn ò sì ní fẹ́ kó bọ́ síbòmí so kò ní wọn ò lẹ́tọ̀ọ́ sí then when they are talking some people say enlightening is very enlightening ó wá expose sísá mọ́rin a ní ọba kan a jẹ ọba kan ní Ìbàdàn bóyá tẹ bá rántí bàbá yẹn wọ́n ń pe bàbá yẹn ní kí lorúkọ ẹ mo ti gbàgbé orúkọ bàbá yìí o bàbá yẹn Àṣàǹkẹ́ bàbá ṣé bàbá gbóyìnbó tí Babangida bá fẹ́ bá bàbá Àṣàǹkẹ́ sọ̀rọ̀ Babangida máa ń gbọ̀n ni àwọn eléyìí confront Babangida wọ́n confront àwọn military officers military governor àwọn Àdìsá wọ́n bẹ̀rù bàbá pé ntẹ̀ bá fẹ́ láṣẹ fún yín is about ṣé o lè sọ̀rọ̀ communication sẹ́yìn sọ̀rọ̀ gbogbo tí bàbá yẹn dẹ̀ fẹ́ gbogbo tí bàbá yẹn fẹ́ ni àwọn Àdìsá ṣe ni àwọn Babangida ṣe fún bàbá yẹn because ó vocal lè yàn mẹ́bọ so pé ó expose ṣé gbogbo àwọn tó fẹ́ tó wá tí wọ́n jọ ń kọ̀ọ̀nẹ́ ṣé wọ́n expose ni ẹjọ́ nítorí lọ àwọn ọmọ Ṣùbòmí kí ni kálíbà Wasiu lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ Ṣùbòmí in terms of economic summit wọ́n bá ní ẹ̀wọ̀n ṣe Wasiu lè mọ economic summit wá sí Ìjẹ̀bú lórí bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yẹn mo kàn wò pé when we are talking about financial aspect economic aspect àwọn eléyìí ni kì í ṣe orin la fẹ́ kọ ní throughout for the rest of the period tó bó fi jẹ